ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم. الحمد لله الذي لا شريك له في ملكه وعظيم سلطانه، والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين. إن خير الكلام كلام الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó jẹ́ pé òun nìkan náà ni ọba tó ní kápá gbogbo nǹkan. Ọba yìí kò sí ẹnìkan tí ó máa ń ràn lọ́wọ́ lérí iṣẹ́ rẹ̀. Ọlọ́run gbà yọ̀ǹda lọ́dọ̀ ẹnìkan kó tó dára tí ó bá dá. Ó tóbi, kò sí nǹkan tó tóbi lókè rẹ̀. Ọba yìí òun náà lọ́ba Allah. Iṣẹ́ tí ń ṣe kò sẹ́ni tó lè ṣe. Gbogbo ẹ̀sìn táwa náà tá bá sì fẹ́ sìn a gbọ́dọ̀ sìn nǹkan mi àfòun náà. Ọlọ́run ọba yìí tó wá sí wá ní mùsùlùmí òdodo, ọba náà lọ́ba tá a dúpẹ́ fún o. Àdánwò tí báyàn téèyàn fi dẹlẹ́bọ, àdánwò tí báyàn téèyàn fi dáfẹ́ ẹlẹ́bọ, àdánwò tí báyàn téèyàn fi di alájẹ ẹlẹ́bọ, alájẹ ẹlẹ́bọ, àdánwò tí báyàn téèyàn fi kó inú Islam téèyàn sì máa kírun. Ọlọ́mọdé ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa, ọlá agbára Ọlọ́run ọba wa, ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Mo kí gbogbo àwọn elétò tí wọ́n gbìyànjú lọ́sàn-án àti lóru ìpé báwo ni àgbọ́yé ẹ̀sìn tí ó fi kárí gbogbo àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá. Torílẹ̀ Yorùbá tí wọ́n bí àwa sí afẹ́rẹ́ ẹ̀sìn púpọ̀, àmọ́ kìí ti gbogbo ẹni tó fẹ́ ṣẹ̀sìn náà ni ọ̀rẹ́ ni tọ́sọ́nà lọ sí bí ẹ̀sìn tí Ọlọ́run fọwọ́ sí. Ẹ̀sìn tí Ọlọ́run fọwọ́ sí òun náà lẹ̀sìn tí Ànábì wa Muhammad mú wá sallallahu alaihi wasallam. Òun náà lẹ̀sìn tó ní ṣe pẹ̀lú Al-Qur'an àti hadisi Ànábì. Nígbà Ànábì lọ sallallahu alaihi wasallam, ẹ̀rí pé Ànábì ní taraktu fikum amrayn, nǹkan méjì mo fílẹ̀ fún yín o, lan tadillu ba'di ma in tamassaktum bihima. Tẹ́ bá di méjèèjì mú ẹni sọnù. Kitaballah wa sunnati, òun náà ni tírà Ọlọ́run Al-Qur'an, lẹ́yìn náà súnnà mi. Súnnà lálàyé Qur'an. Tẹ́ bá gbé Qur'an nìkan lọ, èyàn mú Qur'an nìkan dání, Ọlọ́run fẹ́ máa wá ẹ̀sìn bẹ́ẹ̀ kò lè yé, àbí kọ́ máa fàdíṣẹ́ àti Qur'an kọ́ máa fi méjèèjì kọ́ máa fi wádìí ẹ̀sìn rẹ̀. Ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa, gbogbo àwọn ọmọ ìyá náà kọ́ lọ́mọ́sà ìsan wọ́n lẹ́sàn dáadáa. Ètí wọ́n ní ká gbéyẹ̀wò nírọ̀lẹ́ yìí, òun náà ni pé kí ni wọ́n pè ní ashirikul akbar naqidun min nawaqidil Islam. Nígbàtí a sì dánilẹ́kọ̀ọ́ ìtọ́kọjá, a ṣàlàyé nípa àwọn nǹkan tí ma ń já Islam, nǹkan tí ma ń wó Islam, nǹkan tí ma ń bá Islam jẹ́ mọ́yàn lọ́wọ́. Àwa mú lọ́kọ̀ọ̀kan aka mẹ́wàá gẹ́gẹ́ bí bàbá wa Sheikh Muhammad bin Abdul Wahhab rahimahullahu ta'ala rahmatan wasi'a bí wọ́n sì ká fún wa nínú tírà wọn. Àwọn elétò wọn ní mẹ́wẹ̀ẹ̀wá yẹn láka ká ma wá mọ́kọ̀ọ̀kan ká ma yanjú ẹ̀ ká ma fọ́ sí wẹ́wẹ́. Alákọ̀ọ́kọ́ tí Sheikh Muhammad bin Abdul Wahhab rahimahullahu ta'ala rahmatan wasi'a afágbà afẹ́ ẹni rí ẹni Ọlọ́run bá Allah ó ṣe ní ìkàn, Ọlọ́run ṣe ní àfágbà, Ọlọ́run bá ṣe ní onímímọ̀, Ọlọ́run ṣe ní olùbẹ̀rù Ọlọ́run, Ọlọ́run ṣe ní olùpẹ̀pẹ̀ sójú ọ̀nà Ọlọ́run.
ọlọ́mọsàbà gbàgbọ́ wọn àti gbogbo àwọn tó jọ wọn. Àwọn ni wọ́n wá yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kúrò nínú orí burúkú ẹbọ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bá ti ṣe bóyá nílùú Mọ́kà àbí ìlú Mádínà àbí lágbàńlá yìí. Wọ́n kọtíra, wọ́n ṣe wàhálà, wọ́n ṣàìsùn, gbogbo dáadáa náà kọ́lọ́mọsàbà wọn wá ọ. Ẹ̀yọ́ mayá mi, wọ́n ní ẹbọ ńlá tọ́lá àwọn ẹbọ kéèkéé wà ààrá èèyàn lẹ́ni àwọn ẹbọ ńláńlá tí ma mú yàn kúrò nínú Islam. Al-Islam, wọ́n ní ẹ̀rí ẹ̀sìn Islam huwa ad-dinu al-wahidu alladhi ikhtarahu Allahu li hadhihi al-umma. Islam náà ni ẹ̀sìn tí Ọlọ́run bá wa tọ́lọ́run ó chúùsì fún wa láàrin àwọn ẹ̀sìn tó kù. Nílẹ̀ Yorùbá ìdáwà wà yìí ìṣẹ̀ṣe wà, àwọn tí wọ́n lọ tán lè pàtẹ́wọ́ àwọn náà wà, àwọn tán lọ mọ́sálásí tán lè kírun àwọn mùsùlùmí àwọn náà wà. Àwọn kan bẹ àwọn náà wọ́n sọ pé àwọn ọ̀lẹ́sìn kankan táwọn ń ṣe kíni táwọn ń ṣe irọ́ wọn pa. Kéèyàn máa sin ìfẹ́ inú ẹ̀sìn lòun náà, àìlẹ́sìn yẹn gangan ẹ̀sìn kan ni. Nítorí pé Ọlọ́run bá aláàtọ̀ dá ọ wá sílé ayé, ó yẹ kó béèrè pé kí ló dá ọ fún. Torí gbogbo tí wọ́n ṣe lé ayé kò sí tọ́lọ́run fẹ́ fi ṣe. Wọ́n lọ ń kọ́lé, wọ́n lọ ń ralẹ̀, wọ́n lọ ń bímọ, wọ́n lọ ń fẹ́yàwó, wọ́n lọ ń gbádùn. Ọba tó dá ọ kí ló dá ọ fún. Allah ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ba'da a'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run bá ní ìdálìjẹ̀nú àtọmọ èèyàn lásán bí ìbá jẹ́ pé mo dá wọn ká máa sin èmi illa liya'buduni. Ọmọ wa pa náà ẹ̀rẹ́yẹ li takhfif ká wá sin èmi nìkan ìtọ́lọ̀ dáwà fún ní ọlọ́tún lágbó mi ó ní alamahadi ilé mú yába ní adam allah ta'budu shaitan ọlọ́wọ́ bá ní ẹmọ́ sí èso innahu lakum aduwwun mubin ọ̀tá yín lè sùn wà ní ẹgbùdú ní ọlọ́lẹ́mì nìkan ṣoṣo ní ẹsẹ̀ hada siratun mustaqim ilé ìlú ojú ọ̀nà tọ́tọ̀ bẹ́ẹ̀ bá ti ń sin tí mo dá ojú ọ̀nà tó wọ́rí ẹni tó dá ilé ẹgẹ́ máa sì kìí ṣe ẹni tí ẹ̀yin náà jẹ́ ẹ̀dá papọ̀ creation àti creation ìsinra wọn creation yóò máa sí creator ilé ìlú ojú ọ̀nà tọ́tọ̀. Allah subhanahu wa ta'ala ọwọ́ bí ó ti jí ó yẹ wà nínú àyà yìí fún nìkan ní ká máa sìn. Ọwọ́ ní bàbá fẹ́ sẹ̀sìn ẹ̀sìn tó jẹ́ pé Ọlọ́run nìkan wọ́n máa ń sìn bẹ́ẹ̀ inna dina inda Allahi al-Islam. Ọlọ́run ní Islam nìkan náà ní ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run. Suratu Al Imran àyà 19 lọ́lọ́run ti ń sọ. Ẹ jẹ́ kí n máa sọ kí n máa mú àyà wá kí n máa sọ bí tọ́ wà. Nítorí àwọn àtàtù máa lè chẹ́kẹ̀ wò ọ̀rọ̀ ti gba ká lè ra Quran sílé báyìí o. Àwọn àfẹ́ ẹlẹ́bọ wọ́n ti gbòde àwọn àfẹ́ ẹlẹ́bọ yọ́ ma sọ fún yí pé gágbé nǹkan sí eríta mẹ́ta ká fún késàrì ní ti késàrì ní ká fún lọ́ntọ́lọ́un ó ṣe àdúrà ó tún sáájò ọfẹ́ dọ̀rọ̀rú àbí ò ti dọ̀rọ̀rú jẹma ẹ̀hẹ̀ bàbá tẹ́ máa ń sọ fún yí àwọn ọmọ sọbi tó wà kó wọ́n wá sọbi tí kùrùbánù wà ẹ̀wọ̀n tẹ́gbẹ̀ kùrùbánù ká lè gbé alájà àtàlájì kó gbé ẹbọ sí eríta mẹ́ta kó ti sápadà lóru àbẹ́ ẹlẹ́bọ ní kò burú ó nítorí pé ayé ló gbé fún èyí wọn kẹsì ń sáájú ayé èyí gbọ́dọ̀ sáré ayé wọ́n ní ayé wípé àmàrà ni wọ́n máa ń pòwe ni ara gbé láyé ọ̀rọ̀kọ́rọ̀ ta ní ń tayé tẹ́fẹ́ rà lọ́wẹ́ ẹbọ gbogbo anáàlá máa ń gbọ́ pé àwọn mùsùlùmí ń ṣẹbọ ọ̀rọ̀ wọn ò bára wọn bó mùsùlùmí ó sì máa ṣe ẹbọ nítorí pé al-islamu wal istislamu lillahi bitawhid ìdágbẹ̀lẹ̀ islamu náà ni pé ìjúwájú sẹ́lẹ̀ fún Ọlọ́run ọba pé òní kan náà lọ́ba ẹyọ kan tágbọ̀rọ̀ máa sẹ̀ wọ̀lẹ̀ ń kìyà lọ́wọ́ bí tọ́á káṣí máa tẹ̀lá ṣẹlẹ̀ nínú Qur'an wal bara'atu mina shirki wa alihi káṣí bọ́fá bọ́sẹ̀ kó nínú ìbọ̀rìṣà àtàwọn tí wọ́n ń bọ̀rìṣà a ní bọ̀rìṣà a sì ní mú àwọn tí wọ́n ń bọ̀rìṣà lọ́rẹ̀ ayò alẹ́ máa ṣe dáadáa tayé sí wọn àmọ́ àní jẹ́ wọlé torí tí ń ṣe yẹ tí ó dáa ní ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa ẹ wá rí Ọlọ́run bá wà yìí ọwá ṣàlàyé fún wa ní sọ́tọ̀ Al-Imran àyà 102 wípé bóhùn sí dáwà fún Islam gbogbo iṣẹ́ tọ́báwò ká ṣe gbogbo olú tọ́báwò kan bí wá sí gbogbo àrà tọ́báwò wá ká dá láyé kásá má jáde láyé àfi ká jáde ní mùsùlùmí bọ́bá ti kú oyé tí wọ́n dí ọ sílẹ̀ báyìí tí wọ́n wó lásán funfun ọgbọ̀dọ̀ jẹ́ pé mùsùlùmí lọ́wọ́ alábẹ́ àtọ́ funfun yẹn tí wọ́n bá ti gbé ọrọ̀ sàárè ọgbọ̀dọ̀ jẹ́ pé mùsùlùmí lọ́wọ́ ọrọ̀ sàárè yẹn
Islam àtẹbọ wọ́n wá ṣe ọ̀rẹ́ ara wọn, opposite ni. Ọlọ́run ní yá ayọ̀ lẹ́dínà amanu ittaqullaha haqqa tuqatihi, Ọlọ́run ní yọ́dá kẹ bẹ̀rù mi wala tamutunna, ẹ gbọ́dọ̀ kú ó. Ọlọ́run wọ́n lọ ní ó fi tàwkídì sí náà. Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ kú ó illa wa antum muslimun, àfi kẹ kú ní mùsùlùmí. Ọlọ́run ní a kú ní Yorùbá, as a Yorùbá man, no. Ọlọ́run ní a kú ní an engineer, Ọlọ́run ní a kú ní a medical doctor, Ọlọ́run ní a kú ní ọba ìjòyè, kádà Ọlọ́run ní a kú ní ẹni tó bímọ, pé tẹ́ẹ̀bá bímọ ẹgbẹ̀rún mọ́ bímọ Ọlọ́run ọbọ̀ sọ lọ́sítọ́kọ̀ Ọlọ́run pẹ̀lú ọmọ tó fẹ́ bí. Ọlọ́run ní bèèrè sọ fẹ́yàwó bọ̀ fẹ́yàwó só bímọ sọ lọ́kọ sí ọlọ́kọ tójú ẹ̀ fún àbò orí náà etí ẹ̀ di ní àbọ̀ ajáró, lọ́sítọ́kọ̀ Ọlọ́run pẹ̀lú gbogbo yẹn. Ẹbí ọ̀fà mi ẹ̀mí bẹ lára rẹ̀ wala tamutunna illa wa antum muslimun. Kí wá ní àkọ́kọ́ òkú Islam? Shahadatu an la ilaha illallah. Tó ń bá ti lálàáfíà ìrun rẹ̀ ó lálàáfíà, tí ó bá lálàáfíà wọn nígbà ọrùn rẹ̀. Ya ayyuhal ladhina amanu, Ọlọ́run ni olùgbàgbọ́ òdodo tẹ́ ti gbàgbọ́, kutiba alaykumus siyam, ẹ̀lẹ́ gbà àwẹ̀ Ramadan, àwẹ̀ lọ́kàn sáwẹ̀ lọ́kọ̀kan. Ya ayyuhal ladhina amanu, gbogbo yín tẹ́ ti gbà mí gbọ́, ìgbàgbọ́ ní ẹ̀sìn ni òun làkọ́kọ́ òkú Islam. Shahadatu an la ilaha al-imanu billahi nìyẹn, ọgbọ̀lọ́wọ́ bá aláàgbọ́. Ìgbàgbọ́ yẹn nǹkan kan gbọ́dọ̀ ṣe tó fi lọ lè bọ́lọ̀. Lẹ́yìn tí ìgbàgbọ́ bá dáa tán ni wọ́n ṣe wá wo ìrun rẹ̀, wọ́n ṣe wá wo àwẹ̀, wọ́n ṣe wá wo hajj, wọ́n ṣe wá wo sí dáadáa sí yàrá àti bàbá rẹ̀, òun gbọ́dọ̀ sọkọ lẹ́nu, òun sí dáadáa sọ́mọ, òun fọ́nà àdúgbò lómi, àwọn èèyàn ọ̀rọ̀ mọ́tò fáwọn èèyàn, ọkọlé fáwọn àfá, àwọn èèyàn lọ hajj nípasẹ̀ rẹ̀ rẹpẹtẹ. Lẹ́yìn ìgbàgbọ́ ni wọ́n máa wo gbogbo yẹn. Tí ìgbàgbọ́ bá ti bàjẹ́, gbogbo ẹ̀ ti bàjẹ́. Ìgbàgbọ́ òun náà ni òdì kejì ẹbọ. A máa wá gbọ́dọ̀ máa ní àwọn ẹlẹ́bọ. Gbogbo àná la mọ̀ àwọn oníṣẹ̀ṣe, gbogbo àná la mọ̀ àwọn eléégún, ẹlẹ́yọ̀ tí wọ́n ń pè lẹ́lẹ́yà. Ọlọ́run bá tí wọ́n ṣe wá rọ̀pọ̀lọpọ̀ wa míì náà ń bẹ dáhùn fèrè kalẹ̀ mọ́sálásí, dáhùn lọ Mákà, dáhùn gbààwẹ̀ Ramadan, kò sì sí yàtọ̀ láàrin àwa àtàwọn onígbònú. Eléyìí ní ma fọ́ àwọn àfáàlẹ̀ Yorùbá lérí, àwọn apá kan wọn pé èyàn wá mọ́sálásí yẹ tó gbé gẹ̀ẹ́fẹ́rí, èyàn kírun ẹni ń ṣẹbọ, èyàn lọ hajji kẹ́ẹ̀dọ́gbọ̀n tí ó lọ lámúlánà tí ó gbà ní ó ti tó 40 lọ́nà mẹ́rin lẹ́yìn náà gọ́ sọ́gbọ́lọ́gbọ́ ń ṣe bọ́ ń ṣe ṣíríkù ní ọ̀jẹ́ kí gbogbo ẹ̀sìn yọ lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́. ẹ̀yọ́ màá yá mi nígbà ọ̀rọ̀ wá ní báyìí ẹnìkọ̀ọ̀kan wa á wà jára wa gbà lọ́wọ́ àṣetáni, torí àṣetáni ní bàbá àṣàlẹ̀ àwọn ẹlẹ́bọ. ọlọ́pàá Allah subhanahu wa ta'ala ó ní walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut. Ọlọ́run bá ní kò sí ìgbà kan tá dá àwọn èèyàn sílé ayé àbí ká gbé òjíṣẹ́ dìde ká má bàa wọná ká ní kọ́ máa ṣàlàyé fún wọn ipé Ọlọ́run Allah nìkan ní kẹ́ máa sẹ́wọ̀n, kọ́ máa darí wọn lọ́dọ̀ Ọlọ́run wajtanibu at-taghut, kọ́ máa wọ́ọ̀nù wọn lọ́dọ̀ taghut. tààlà kọ́kọ́ tọwà gíìtì jama àṣẹ̀tọ́, gbogbo ìbọ̀dìsà pátá ṣẹ̀tọ́ lọ́dálẹ̀. òun náà ni wọ́n sọ fún wọn pé sórí igi yẹn yóò tún tiẹ̀ sí, igi yẹn yóò bá tiẹ̀ jẹ́ tọ́ọ̀bá lọ lè fún lẹ́tọ̀ọ́ ẹ̀, omi yẹn yóò tún tiẹ̀ sí, tọ́ọ̀bá fún lẹ́tọ̀ọ́ ẹ̀ yóò dá tiẹ̀ rú. àṣetánì náà ní tí wọ́n lọ́bẹ̀. mo rí kíní asín kan lẹ́kùn lé mi tó kú sọ́dọ̀ yín mi, asín ní ti ń gbẹ díẹ̀ díẹ̀. mo ní bóyá ọwọ́ àwọn àfẹ́ ilé bọ́bá tẹ̀ ó ṣe wọn iṣẹ́ àkókò adìẹ ó sì wọ́n á kú sójú títì. àfà lọ ń bọ̀, àfà wà lọ ń bọ̀, àfà lọ ń bọ̀, kí ló fẹ́ sí jama ọ fẹ́ gbé ní nítorí pé èsù oyé àwọn nǹkan tí wọ́n máa gbé síwájú wọn pé ká máa gbó sípò Ọlọ́run, nǹkan tí ọ̀bá làákà ìmú ni. adìẹ náà ń bẹ láyé gan ń lọ ń bọ̀ kò lè ṣe kankan nínú ayé rẹ̀ ká tó wá pípà tó ti ṣe kí ni tó ti kú kalẹ̀. Ọlọ́run adúpẹ́ ti wá o, Ọlọ́run tàbí àfàwọn náà mọ̀nà, gbogbo àwọn tó ti wà nù pápẹ́ wọn kọ́lọ̀ bá tún wọ́n lẹ̀. ẹ̀yọ́ máa yá mi rí àṣíríkù ẹbọ, àṣíríkù akbar, àwọn ẹbọ ńlá wọ́n ní lẹ́wọ̀ kòtòrà, ewu rẹ̀ pọ̀. nínú ewu rẹ̀ náà ni pé yọ́ yẹ̀yẹ̀ kó nù Islam.
wọn ò ní kọlùkọ yẹn sínú mùsùlùmí èyàn sì máa jẹ́ muslim téèyàn bá fa àwọn ẹbọ yìí lẹ̀ nínú àwọn ewu tó wà fún ni ewu ẹlẹ́ẹ̀kejì yóò máa bá gbogbo iṣẹ́ rẹ̀ yẹn jẹ́ iṣẹ́ rẹ̀ téèyàn ti ṣe kéèyàn tó máa ṣe ẹbọ ńlá tó bá ti bẹ̀rẹ̀ sí ṣe báyìí wọ́n sì pa gbogbo iṣẹ́ rẹ̀ tó ti ṣe é bọ̀ láti gbà tó ti bàlágà wọ́n pa rẹ̀ mú fáìlì èyí tó bá tó ṣe lẹ́yìn rẹ̀ lẹ́yìn gbà tó ti wọlé ẹbọ ńlá yẹn èyí tó bá ṣe lẹ́yìn rẹ̀ nínú àwọn iṣẹ́ ìbádà iṣẹ́ rẹ̀ kò ní wọnú fáìlì ẹ̀ ibi òun léwu sí ní ẹ̀ torí pé òróòrò ní tí wọ́n ń ṣe kíní tí ma ń bá màálù jẹ ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá nílà iná ṣílákítà ẹ̀rẹ́ Muhammad tó bá ilé mú nǹkan míì tó ń bọ yàtọ̀ sáwọ́ ọlọ́run tó ń sìn tó mú nǹkan lẹ́ni tí ó mú nǹkan lẹ́ni tí ó tún gbé sí kú àwọ̀ ọlọ́run ó fi kún àwọ̀ ọlọ́run ọgbà pé ń tá lè ṣe òun náà lè ṣe kíní ó lè ṣe láyé àbátán na àmàlù gbogbo iṣẹ́ rẹ̀ pátá yóò di bíbàjẹ́ ọ̀làtàkùnrin min al-khasirin ọwọ́ wà nínú àwọn ẹni tí ó ṣòfò láyé ó sì ṣòfò lọ Suratu Az-Zumar ayah 65 ọmọ ya bọ́bá ti kàtọ́ bá ti dáwọn lójú ọgbọ̀ kò lọ́wọ́ àwọn afẹ́ lẹ́bọ̀ ọ̀ṣẹ́ nìkan tí ó tàn mọ́ ojú ó ti dáwọ́ ìgbé ọmọ ya ọmọ ní bàbá ṣe àgùntàn yìí ni ó là wá kúrò lọ́wọ́ ayé àbọ́lọ́ lónìí ọlọ́ni àmọ́ àkànfẹ́ fàgùntàn yìí náà kọ́kọ́ gbogbo náà mọ́ra wọn náà ní kò sí tó ilé ayé kọjá fún ọjọ́ wo ẹ̀hẹ́ ni àwọn òtí ṣe yẹ mọ́ àwọn ti táwà kálí alàlá sọ́nà àwọn òtólótọ́ ọlọ́ni àsìbúkàlá ọlọ́ni rẹ̀ Muhammad min kasuwa wọ́n mọ́ ni taba'aka min al-mu'minin gbogbo ọdún wà gbọ́dọ̀dọ̀ táyé parẹ́ èmi nìkan tó fún gbogbo yín ẹ̀yẹ sá sàfáfẹ́ mi aburú oníṣẹ́ yín ẹ̀mọ̀ wà lọ́wọ́ wá torí kò sẹ́ni tó lè rìn lọ́wọ́ lẹ́yìn ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ewu tó wà fún ẹbọ ńlá òun náà ni pé ọlọ́run ní sàfọ́díjì bẹni tí ọba kú lérí ẹ̀ bọ́ bá ti kú ọlọ́run fèrè jọ ọlọ́run bá ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run ní ẹbọ nìkan lọ́wọ́ ní sàfọ́díjì tẹ́yìn bá ti kú àmẹ́ṣẹ̀ mi tẹ́yìn bá dọ́rùn bọ́ bá wù wọn lọ òun lè sàfọ́díjì fún yàn èyíkéyìí ẹsẹ̀ bó ṣe kó burú tó tí ọba ti jẹ́ ẹbọ ọlọ́run ní òun lè sàfọ́díjì lérí ẹ̀ tó wọn kàn wò pé máa lọ àmọ́ ẹlẹ́bọ ọlọ́run ní fèrèjì àtẹ̀bọ́ ńlá àtẹ̀bọ́ kékeré kò sí ìtọ́lọ́wọ́ fi ní ẹ̀lẹ́rí ẹ̀ bọ́bá kú lérí ẹbọ kékeré ọwọ́ ẹgbẹ́ lọ́wọ́ ìjẹ́ náà wọ́n yí parí tọ́bá kú lérí ẹbọ ńlá ọwọ́ ní oníjáde wọn ìyàtọ̀ tí mẹ́mẹ́ ni ẹ ló ti jẹ́ pé tó ti jẹ́ bọ́ ọgbọ́dọ̀ fi ṣeré kò sí ìtọ́lọ́wọ́ fèrèjì ẹ̀ lérí ẹ̀ Suratu An-Nisa ìnìyẹn wà áyà 48 ibẹ̀ ló ti kà pé ẹ̀ṣẹ̀ tí ò láforíjì òun náà ni ẹbọ wọ́n wá di ẹlẹ́bọ wọ́n di bàbá ẹlẹ́bọ wọ́n náà wọ́n dà fẹ́ ẹlẹ́bọ Al-Qur'ani ni ọ̀sọ̀fà yé kọ kànlé kéwú kìí tó dùfá ó ti wá jáde lé kéwú tán tó lè ra yẹpẹ̀ tó ń tẹ yẹpẹ̀ tó ń dáfá ọwọ́n ń ṣiṣẹ́ bàbá aláwo ọwọ́n ń pẹ̀rẹ̀ láàfà Qur'ani làwọn èèyàn mọ̀ náà fi pẹ̀rẹ̀ láàfà náà fi wọ́n wá wọ́n fẹ́ kọ́ so àwọn ọmọ ọlọ́ni wọ́n fẹ́ kọ́ so àwọn mẹ́sù ọwọ́ lọ́ka yà sí fún wọn ó tó ní ká padà wá rọ̀lẹ́ ká wá gbagbá igbá ní ibo láàrin fún àwọn sí ọ̀dọ́ náà láàrin fún Kùránì sí àbí Yásìn igbá yẹn àti tọ́wà nú ẹ̀ ibo láàrin fún sí láàrin fún àdẹ̀sọ́dọ̀ Ìbílísì ọwọ́ ń pẹ̀lẹ̀ lẹ́ni Ọlọ́run ọ̀rẹ́ Ìbílísì sí ni ọ nǹkan ti bàjẹ́ o kálukọ́ jáde ìgbà ni o jáde ìgbà àkọ́jọ́ tó lọ ìwọ nìkan lọ́wọ́ nù sàárè nínú àwọn ewu tọ́wà fún ẹbọ ńlá òun náà ni pé ọlọ́run ọba alọ́ yọ ọwọ́ kúrò nínú ọ̀rọ̀ yẹn ilé ayé tí ń wà náà yọ padà dàrú mọ́ lọ́wọ́ ayé tí ń wà nìkan padà lérí bọ́lọ́wọ́ bá fún díẹ̀ tọ́kàn fi dẹ́ lẹ́kẹ́ ọlọ́wọ́ padà gbà lọ́wọ́ rẹ̀ torí ọlọ́wọ́ bá jẹ́ oyé wáyé pé òun yọ ọwọ́ òun yọsẹ̀ òun bọ́ pápọ́sẹ̀ kúrò lọ́dọ̀ ẹni tí máa ń ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́ bá ní wa adhanu minallahi wa rasulihi nígbà tí ó dijọ́ ọdún ànábì sí hajj àbí hajj kan náà ló ṣe níjọ́ kejì tí wọ́n fara fa níjọ́ yìí ni wọ́n pè ní yawmul hajj al-akbar torí gbogbo ṣe hajj ti pé síbẹ̀ níjọ́ yìí ọlọ́run ni wa adhanu minallah wa rasulihi ọlọ́run bá ní ìlàmùn yáni ìlàmùn minallah nígbà tí wọ́n announce ìpé ẹ̀dí wọn máa ó ẹni tí ọ̀rọ̀ máa ó ìdá nẹ́bí sọ fún wọn ó Jibril sọ kalẹ̀ ó ní wa adhanu minallahi wa rasulihi wa ìlàmùn minallah announcement ni ọlọ́run bá aláàtí announce lẹ́yìn náà nẹ́bí náà ti sọ bẹ́ẹ̀
ila an-nas fún gbogbo ẹ̀dá ọlọ́run tó wálé ayé yawm al-hajj al-akbar níjọ́ ọdún iléyá annallaha kí ni ọlọ́run bá announce ipò wọn ọlọ́run bari'un minal mushrikina wa rasuluhu ọgbọ̀n wa rasulihi mẹ́ọ̀ minal mushrikina wa rasuluhu ọlọ́run lèmi ti bọ́ pápọ́sẹ̀ kúrò lọ́dọ̀ gbogbo ẹni tí bá ń bọ̀ nìsà àti gbogbo ẹni tó bá ní nǹkan kan mí tó ń gbágbára fún tí ń sìn àbí tí ń wára lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ní nǹkan tí ń sọ ọlọ́run bọ́pá bọ́sẹ̀ kúrò nínú ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn náà anábì náà bọ́pá bọ́sẹ̀ kúrò nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tá anábì ń bẹ láyé àwọn tó sá anábì láyé máa ń sìn ọlọ́run ọba aláṣẹ kí ni ó nìkan lọ́ba tí ò ní kú ọlọ́run ti yọwọ́ lọ́rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dàrú bàbá tí ń sógun fún ọ rí kí bàbá náà wáyé ẹ̀ bó ṣe rí bí ọ̀bá rí wọ́gán kò lè sẹ̀mí ọlọ́run tún tiẹ̀ ṣe wọ́gán lọ́wọ́ tún tiẹ̀ ṣe ẹ dákun ilé ayé ta wà yìí fásitì díẹ̀ ní o bẹ́yẹn lọ́gọ́rùn ọdún àsìkò díẹ̀ nínú àwọn ọjọ́ ayé ọlọ́wọ́ yọwọ́ kó náà rẹ̀ nìkọ̀ọ̀kan wá o sọ gbọ́ báyìí wọ́n lọ́wọ́ yọwọ́ bọ́lá bá ti yọwọ́ náà rẹ̀ kí ló tó kù ànábì dẹ̀ ti yanjú yẹn ànábì gbogbo ẹni tó bá ti sọ nǹkan mọ́ra àfi ó sì gbà pẹ́pọ̀ ní ó ṣe tọ́lọ́ máa ń ṣe ó kí la ilé ọlọ́wọ́ dáadáa nǹkan ọlọ́wọ́ yọwọ́ kó náà rẹ̀ dákùn torí ọlọ́wọ́ bá wa má ṣe bọ́ pẹ̀lú ọlọ́wọ́ bá wa má jí mọ́ wà ọ̀là débẹ̀ má sì wá àbáyọ lérí ìṣòro débẹ̀ nínú àwọn kòtòrà ewu tó wà fún ẹbọ ńlá tàbí ní ma ń já ìsìláàmù ní ma ń bá ìsìláàmù jẹ́ innahu man yushrik billah ọlọ́wọ́ bá ní gbogbo ẹni tó bá ní kankan tí ń bọ tó ní kankan tí ń sìn òsà àdábọ òsà àjọbọ nǹkankan tó gbé sẹ́ńkùlé àbógbó sínú wardrobe ó gbé sínú gbá ó so mọ́ gbànú kíní yẹn lọ́wọ́ gbà pé yóò ṣe ń tọ́lọ́ mọ́ ń ṣe ẹ̀mí rẹ̀ balẹ̀ lérí ẹ̀ ọlọ́run tí máa ń ṣẹbọ tó ní igbákejì fọ́lọ́run faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run bá ní alìjánà mi dé wọ̀ wa ma'wahu an-nar iná nílé ẹ̀ wa ma lil-zalimina min ansar ọlọ́run bá ní ìwọ́n retí ẹni tí ó gba àwọn àǹsọ́rù ọlọ́run tó ń gbé àǹsọ́rù àwọn tó ń rẹ̀sìn lọ́wọ́ àbí ọlọ́run bá ní ìwọ́n retí àwọn olùrànlọ́wọ́ tí wọ́n ràn lọ́wọ́ ń jọ náà nígbà máa ní kọ́ máa wọ́n lọ ọwọ́ àkàwọn tí ó ràn lọ́wọ́ pẹ́lá ànábì ò tó bẹ́ẹ̀ lọ́lọ́jẹ́ ti wọ́n ànábì kó tó jáde láyé pé mákàlẹ̀ ní nàbí wọlé nínú amanu yastaghfiru lil mushrikin ọlọ́lá ànábì àtàwọn olùgbàgbọ́ òdodo tó bẹ́ẹ̀ kẹ́ máa tọrọ àforíjì fún ẹlẹ́bọ tó kù walau kana uli qurba ìbá jẹ́ bàbá wọn àti kíni bàbá wọn àti ìyá wọn bàbá ìbá ti kú tó bá jẹ́ ẹlẹ́bọ ẹ̀ yìí sínú kòtò lásán ni ẹ̀ ní wẹ̀ ẹ̀ ní bá sọ fún sílá ẹ̀ kàn wé másọ̀ kan ẹ̀ lọ lè sin sí tí àwọn kèfèrí ẹ̀ sì ní sàdúrà fún wala tusalli ala ahadin minhum mata abada wala taqum ala qabri ọlọ́wọ́n bá ní mẹ́rin kan bá ti kú síbi ìbọ̀rìsà ó kú lólógún ó kú lẹ́ni tọ́gbà nǹkan mẹ́bọ̀ yàtọ̀ tọ́lọ́wọ́n bá ẹ gbọ́dọ̀ kínú sílá ẹ gbọ́dọ̀ dúó létí sàárè rẹ̀ pẹ́ sàdúrà fún bàbá sàdúrà fún ya rẹ̀ tó kú lérí ẹbọ ọlọ́wọ́n sì mọ̀ sí pẹ̀lẹ́ ọ ẹni táàrùn wọn tọ́lọ́wọ́n ti dàrú tó kú láyé ìwọ̀n wá ń sọ ọlọ́wọ́n bá aláàkọ́sọ́ ọ̀dọ̀ rẹ̀ àwọn ọba àdúgbò kù wọ́n pè é pé ọba àdúgbò èèyàn máa tàdí ni pé bàbá ti ń ṣe ìbọ̀rìsà lọ́sàn gan yìí wọ́n nílé máa mú mi gan kú èèyàn máa tàjí ní pé bàbá náà ti sọ lórí mímbà rí tó ní kéèyàn ẹwẹ́gbẹ́ kan wọ́n òun náà ti sọ ilẹ̀ Yorùbá dáwọ́ báyìí wọ́n dá nǹkan rúgàn ìdí wọ́n dà lóla tó tó ẹni sì kọ́ wa tó ní amára tó ẹni kọ́ wa tó fún àǹtíra dáàbí tó tó òun náà ni Sheikh Muhammad bin Abu Wahhab rahimahullahu ta'ala rahmatan wasi'a àwọn yẹn kí kan fún wa púpọ̀ báwo bẹ́ẹ̀ níbo kéwu tó ké tó bá dá lójú pé kó já pàdé káwájọ máa sọ ọ̀rọ̀ kájọ máa yanjú ìtọ́dàrú kọmọ mẹ́rin wá kémi lọ́mọ mẹ́rin wá wọ́n tó kéwú ẹgbọ́ kàwé bẹ́ẹ̀ kẹfà tí ní kìíní ìyọ́yá ara ẹ̀sìn ní ó ní ẹ̀sà ìmú láti rí inú ayáwo inú hadisi wo tọ́bá ti ní kọ̀ láyà kọ̀ ládìísì ó ti tẹ̀kọ́ wájú ẹ̀ bọ́bá kọ́ wájú ẹ̀ ìwọ lọ sí rẹ̀ torí ọ̀rọ̀ ẹ̀sìn ànábì ní yọ́ dàrú ó ti bá lọ man ya'ish minkum fasayara ikhtilafan kathira ànábì ní ti bá lọ tán ìyàpọ̀ ọkọ̀ rẹ̀ pẹ̀tẹ́ ànábì tó wá ní kathira wọ́n ní fa alaykum bi sunnati ó ní àmọ́ súnà tèmi ni ẹ mú èyàn díẹ̀ ni wọ́n lè mú súnà bàbá ní gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá ká náà ló ká dìde àwọn wo la fẹ́ dìbò fún súnà àwọn wo la fẹ́ dìbò fún ẹlẹ́bọ ẹ̀rì pé lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ làwọn mùsùlùmí ọkọ̀ jù kọ́dà ẹ̀rọ àwọn afọ rẹpẹtẹ tí wọ́n fi láwà ní tí wọ́n tẹ̀lé àwọn ẹlẹ́bọ torí ẹbọ làwọn náà ń ṣe kíni àwọn náà ń ṣe
àìmọ̀kan wọn bẹ́ẹ̀lẹ̀ àìmọ̀kan ṣe kíni ìbẹ̀lẹ̀ tó láì mọ̀kan yìí náà ló jẹ́ àmọ́ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká máa ṣàlàyé ká sì láyà lérí ẹ̀ ọgbọ́ ọ̀ láyà lérí òdodo ò ní bẹ̀rù kankan la takhafuna lawmata la'im ò ní bẹ̀rù bẹ́ẹ̀ nìkan bu ọ abẹ́nìkan pa ọ abẹ́nìkan ò ní fún ọ ní nǹkan kan tó fẹ́ kò sẹ́ni tí ń fún yàn kò sẹ́ni tí ń gbà lẹ́yìn ọlọ́ ẹ má dákẹ́ o àwọn bàbá yín àwọn ìyá yín ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí àwọn afáàní tó ti kọ́ yín kéwú jọ́ ẹ lè kanlẹ̀kùn ẹ lè bá wọn lé èmi máa ń wọlé tọ̀ wọ́n ni gbogbo àwọn afáàní tó ń kọ́ wa tí wọ́n ti láǹfààní kan báyìí àbí mo travel lọ́lú wọn ní wọlé tọ̀ wọ́n bàbá ìjà wọ yàrá bàbá wa wọ yàrá táyì máa ní ṣẹ́rí eléyìí tẹ́ dì sínú pépà sẹ́mántì tẹ́ kọ́rọ́kọ́ sí láì gbogbo tẹ́ kọ́ sí láì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni ó sọ́rí gbogbo ẹ̀ ọlọ́ọ̀ni máa ń ṣe èyí tẹ́ filẹ̀ tẹ́ ní dànù òun náà làgbo jẹ̀díjẹ̀dí àti agúnmu ibà gbogbo tó bá jẹ́ ìwòsàn fún àrùn ara òṣìṣẹ́ sáàrùn o àmì wo ní ẹ má máa pe òṣì láàrùn mọ́ ṣé òṣì bóyá ìṣèwádìí kò sí wọ́n dìkò ti bàbá mílíọ̀nìà ṣé bàbá mílíọ̀nìà owó rẹ̀ ọ̀tọ̀ alákàntì rẹ̀ ṣé máa rán olùsíjòkó ti bàbá mílíọ̀nìà sẹ́ nígbà tó ti jòkó ti wù ṣé òṣì lọ́rùn kìí sáàrùn tó bá dé pé àrùn bá ní gbàdó fi dìde gbogbo owó rẹ̀ ó ti ṣe kíní yóò ti tán àmọ́ tẹ́ bá jòkó ti ẹni tó ní ẹ̀tẹ̀ èyí lè gbé tẹ̀ lọlé ẹni tó ní coronavirus èyí lè gbé lọlé wọ́n wà ní lóòótọ́ ọlọ́run ànábì oníkálòwòsàn fún àrùn lòsì náà tásọ bẹ́ẹ̀ fọ́ ànábì ní alógun jẹ́jẹ́ ní oní alọ́ abátú sọ̀dá ogun nínú ọlọ́run ní ká láwòyìn níbo la ànábì ti sọ fún ọ pé kọ́mọ sògùn owó níbo la ànábì ti sọ fún kọ́mọ sògùn ọmọdé torí ayé torí àwọn tí wọ́n fẹ́ wọ̀ ọ́ níwòkú ẹ̀dá kò torí tọ́lọ́wọ́ bá wa ẹjá jára wa gbà ìmọ̀ wá ká kánmọ́ torí àsìkò wa ẹmọ̀ wá dì mú lọ́kọ̀ọ̀kan ìwọ́tọ̀ wá ti ṣe rí ọwà tó bá bíbò ní ṣe má ìwọ́tọ̀ ń gbọ́ mi náà àti ìwọ́tọ̀ padà gbọ́ mi tí wọ́n náà bá padà ń gbọ́ tó bá ti dì í mú mọ́tò ṣe má bọ́ bá ti ṣe má alìsìlámù yẹ jókòó máa kọ́bùlà ọlọ́run ní ọ̀sẹ̀ di mùsùlùmí nìyẹn tí gbogbo tó ti wá ṣe kó tó di mùsùlùmí yẹn ọlọ́run ti parẹ́ nínú àwọn ìbọ̀rìṣà àti àwọn ẹ̀ṣẹ̀ kọ́dà opportunity tó tún ní pé àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ọlọ́run parẹ́ wọn torí ọ̀sẹ̀ di mùsùlùmí gbígbà tó fi gbà sílámù náà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ẹ̀yọ́ máa yá mi òun náà ni i'tiqadu mutasarrifin ma'a Allahi azza wa jalla fi ayyi shay'in min tadbiri al-kawni min khalqin wa ihya'in wa imatatin wa rizq ọgbọ̀rọ̀ gbàṣínú ẹ̀mí rẹ̀ tó fi lọ lè bọ́ lọ́hun ipò ẹnìkan tó ń bẹ lẹ́yìn Ọlọ́hun tí ń darí àfíàṣì ayé tí ń rọ̀jò tí ń múrúgbé jáde tí ń fún yàn tí ń gbà lọ́wọ́ yàn tí ń pa yàn tó ní kéèyàn máa bẹ ọ̀gbọ̀rọ̀ gbàgbọ́ wọn ipò ẹnìkan bẹ tó dá nǹkan kan Ọlọ́hun bá ní hal min khaliqin ghayrullah yarzuqukum minas sama'i wal ard Ọlọ́hun bá ní sẹ́dọ̀mí tó ń bẹ ghayrullah táyàtọ̀ sí Ọlọ́hun tó lè fún yín lárísìkí láti sámà tó tún lè fún yín lárísìkí láti ilẹ̀ àti tòkè àti tilẹ̀ ta ní mú jáde nísì àhà ọ̀gbọ̀rọ̀ gbàpẹ́lú mi tó ń ṣe má tọba gbàpẹ́lú mi tó ń ṣe ẹlẹ́bọ̀ ni ọ́ ní ló ṣe fìràwọ́n náà tó jẹ́ oyó tó ní àná rọ́bù gómọ́lì àdá ó lè mi ní rọ́bù yín èmi ní darí yín ní tọ́jú yín ṣé fìràwọ́n náà ní tọ́jú wa ní rẹ̀ ní tọ́jú wa ló gbómi lọ ọláyàgá ó ní àná rọ́bù gómọ́lì àdá òtún rọ̀ bókù kọ́dá kí ó ní àdá ìmúlọ̀bá yí tó tóbi jù tí ó sọ́bà mẹ́ tó tóbi lẹ́yìn ẹ̀mà ẹwọ kúrọ́ jẹ́ wá ọ̀daràn ní òun bẹ lọ́dọ̀ Ọlọ́run bàbá yìí wọ́n fèsì ya ti ẹ̀lọ́wọ́ torí Al-Qur'ani ti kọ̀nfàmù ya rẹ̀ ní ọ̀bá kọ̀nfàmù ya rẹ̀ nìkan láti kíni ládàkẹ́ Suratul Fatir àyà ilẹ̀ kẹta lọ́lọ́run ti ní ẹ̀tún mú wá fún mi ẹni tó lè dá nǹkan tó lè lẹ́yìn mi Ọlọ́run wọ́n gbà pé wọ́n tó dáwọ́ wọ́n nígbàgbọ́ yẹn o pé ayé lọ sọ́dà báyìí àwọn ni wọ́n dá báyìí wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ owó ni bọ́lá wọn ṣe fẹ́ ló ṣe kíni ló ṣe dáhùn òun ló dá nǹkan rẹ̀ al-imatatu wal-ihya wọ́n gbà pé nìkan bẹ tí ó lè dá jí òkú nàgbà Ànábì Ìsá ó jí òkú àbí táwọn mú lọ́lọ́ àwọn mú lọ́lọ́ nítorí pé Ọlọ́run bá ti yí wa nùkọ́ ní pé wọ́n wò bùrí wùl akma'a wal abrasha wa uhyil mawta bi idhnillah Ànábì Ìsá nígbà tí wọ́n sọ ní sọ́tọ̀ Al-Imran aya 49 Ọlọ́run bá ní
Ìsá anábì Ìsá ó ní wọ́n òbúrí àkìmáà ó ní èmi Ìsá gbogbo àwọn ayáyá tí wọ́n ò lè sọ̀rọ̀ tí wọ́n máa yá níwáyé tọ́rọ ò ní jáde ń bẹ́ èmi a máa wò wọ́n sàn wọ̀lẹ̀ àbúrásọ̀ àwọn ẹlẹ́tẹ̀ èmi a fọwọ́ra wọn lá tí ẹ̀tẹ́ ó sì kú lára wọn wọ́n ò yí ni màúta èmi a sì máa ní kòkó dìde lẹ́lẹ̀ èmi a máa jẹ́ òkú èmi a máa yẹ òkú ẹni tí kú pátápátá ni ó èmi ò ní kó dìde bí ìdí ní Allah ọ̀rọ̀ tàbí ọ̀tán tà ọlọ́run fi ṣe mọ̀jísà fún ilé ìlàbá pé ẹnìkan bẹ̀ tí ma jí òkú o ẹmọ́ sọ bẹ́ẹ̀ máa o àmọ́gbàtí ọlọ́run yà jẹ́ oníbi yìí sí ní là yóò pè ọlọ́run ní ọlọ́run wà ní kó dìde yóò wà fi pọ́n yísá lé kìí ṣe yísá gangan ló sí kí ni ọ̀dà nígbà tí àwọn ọmọ ìyàwó tí wọ́n fẹ́ pa kí ló dé tí Jibril rẹ́síkì rẹ̀ ta ló rẹ́síkì ànábì Ìsá lè mọ́ ta ló rẹ́síkì ànábì Ìsá Jibril ní ọlọ́run ló rẹ́ Jibril pé kọ́ máa mú bọ̀ lókè sọ́mà níbẹ̀ lókè sọ́mà sí jàmá ní sọ́mà ẹlẹ́ẹ̀kejì ń padà bọ̀ nígbẹ̀yà yìí ẹni bá sì ló ti dé ẹgbẹ̀ bẹ̀rẹ̀ pé kí ni dé tìjọ́ wo ló ṣe kí ni ìlódé àwọn òwò ni wọ́n rì sí fẹ̀ láti sọ́mà nínú kọ́ lálọ́dún rẹ̀ ọ̀rọ̀ dàrú gẹ́lẹ́ Yorùbá kí ẹ̀kọ́ máa yanu kọ́kọ́ máa sọ̀sọ́kúsọ̀ Ànábì Ìsá ti dé nígbà wá dé ìlú wo ló wá gbé àwọn olùrẹ́ nígbà tó kú àwọn ni wọ́n kínú sí àwọn ni wọ́n sin yóò sá lọ́rẹ̀ irú jẹ́ẹ̀tì wọ́n nílò torí pé wọ́n ní yọ́ máa káàkiri gbogbo ayé ẹ má sọ̀sọ̀ kú sọ máa mẹ́bàá ti ta kó súnà ọ̀rọ̀ rẹ̀ wọ́n dàrú kò sẹ́ni kan tá a gbọ́dọ̀ gbà pé ó lè yẹ alàyè lẹ́yìn ọlọ́ tó bá ti gbà pé ẹnìkan ló ní wọn bẹ́ẹ̀ ní òjò ti kú kíní kan ló ní sára ní òjò kú kíní kan ló ń lò ní òjò kú ọba kú òkú ní mùsùlùmí ọ̀lọ́lọ́ torí pé iṣẹ́ ọlọ́run kò ti gbé fẹ́ lómi ó ti fọ́nà ní sherik ọ̀rọ̀ ṣíríkù láti sọ la ilaha illallah wahdahu la sharika lahu ìta anábì kọ́ wà ní ẹ̀ anábì ní kò sí irú fọ́nà kò sí gbàkejì fọ́nà tó lè ṣe tọ́lọ̀ máa ṣe kiri ìtọ́lọ̀ máa ṣe lẹ́yìn náà àlìmáta ẹni bá ti kú tàlọ́pàá jama ọlọ́run lọ́pàá nǹkan ẹ̀ má pè ayé pamọ́ o bọ́ bá sọ ọ́ gbàgbọ́ bẹ́ẹ̀ ìgbà ayé lọ́pàá ikú ọlọ́run kélé ọlọ́run èyí ṣe tán àwọn àfáà náà pa á àwọn bá sọ yẹn ni wọ́n pa á àwọn àjẹ́ lọ pa á ó sì gbàgbẹ́ àwọn ní ọlọ́run ní máa pa àyàn onírọ̀ ọlọ́run ní máa pa àyàn mi léyìí o ọlọ́run kọ́ pẹ̀lẹ́ irú ẹni ẹ Islam ẹ ti bàjẹ́ tó lọ́wọ́ bá sọ ní Kùránì ní huwa alladhi yuhyi wa yumiit ọlọ́run lẹ́mi ni máa jí òkú dìde èmi ní sí máa pa àyàn fàyídà qada amra tí bá ti pàṣẹ kẹ́ni kò kú fa innama yaqulu lahu kun fayakun èyí kan sọ pé kó kú náà ní fayakun ni yóò sì kú ọlọ́run fi ti sọ́dọ̀ rẹ̀ ìmọ̀ fi ṣẹ́ lọ́n ti sọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run ni wọ́n ń pè lẹ́bọ̀ Suratu Ghafir aya 68 lọ́lọ́run ti sọ pé òun lòun pa yín lẹ̀ Yorùbá o kìí sàwọn àjẹ́ yín kìí sàwọn oṣó tó bá jẹ́ pé oṣó àtàjẹ́ ní pààyàn ni òun kò ní kú agbára tí ní pààyàn yẹn ó yẹ kó máa bá agbára yẹn bẹ́ẹ̀ sẹ́ni pé ilẹ̀ wa yìí Islam ti bàjẹ́ aláwọn yóò tún kú àwọn yóò tún jáde wọ́n láwọn wá ìdí ìtọ́pa lọ ọlọ́run sọ fún inú kùrá inú ìka kùrá wọ́n lẹ́sẹ̀ ìwọ̀n Sheikh Muhammad bin Abdul Wahhab An-Najdi rahimahullahu ta'ala rahmatan wasi'a wọ́n bá ti kàtírà Sheikh Muhammad Abdul Wahhab ọwà gbádùn ẹwà fọ́ jáde lára ẹ ọmọ sọ̀rọ̀ pẹ̀lú mọ́lẹ̀ ọlọ́ onímọ̀ wí àṣẹ wọ́n lè kàtírà àwọn ọ̀tá tíra tọ́ta ẹni kọ́ nípa ẹni ẹ̀wà lẹ́yìn kàtírà sí tíra nígbà ẹ̀ kí ni wọ́n kàtírà ọ̀tá ẹni kí ni wọ́n bẹ́ rí mẹ́lẹ́ yọrọ ṣe bí tíra ẹni tí ó ní kò sòdodo lọ́lọ́ lè ṣe kí ni lọ́lọ́ lè ká ẹni kò sí ní ká kìtàbù tàwíìdì láti bẹ̀rẹ̀ lópin kọ́mọ̀ túbá nínú àwọn tí wọ́n pé Sheikh Muhammad bin Abdul Wahhab àbá àwọn terrorist ni ẹni kò ní ká délẹ̀ lẹ́rà láàrọ̀ àkọ́kà gbàtọ́ fi ká dígbẹ̀yìn ọgbà Islam ọlọ́wọ́ adúpẹ́ nínú àwọn ìtí ma ń sọ ìdẹ́lẹ́bọ̀ tẹ̀lébírù káwọn kéyàn gbà pé ẹnìkan òun ní ń darí ayé àbí ń darí kan nínú ayé àbí òun ní ń darí àlámàrí ìgbẹ́ ẹwọ bí ẹni sọ̀hún dá ó àwọn ni wọ́n sọ̀hún dá báyìí ó àwa ní kí lọ́ sọ̀hún dá bẹ́ẹ̀ ó láwọn nǹkan ni ó
má sọ̀rọ̀ kó sọ mọ́ kádàrá ló ń lò kádàrá ló sọ ọ́dà báwọn ọba tọkọ kádàrá ló ti sọ ọ́dà bẹ́ẹ̀ nítọ́ jẹ́ ládìgbà tí wọ́n ti bí ọ tó fi tẹ́rí gbá sọ ọlọ́run ti kọ gbogbo ẹlẹ̀ ọwọ́ alákọọ́lẹ̀ al-kitab kullun fi kitabin mubin ọlọ́run gbogbo ẹ ti wà ńlẹ̀ ó kílẹ̀ síbẹ̀ ni ó ní jẹ́ kọjá tó wà ní kádàrá rẹ ẹnìkan ò ní fi kún ẹnìkan ò sì ní reduce ẹ̀ ìjọ ń pè ní imani nìyẹn tó bá jẹ́ àgbà pé ayé ò lè pa kádàrá dà ọwọ́ ago ni wọ́n lè ṣe kí ni wọ́n lè fà sẹ́yìn ẹni máa ti fọwọ́ ago sẹ́yìn jẹ̀mọ́ sẹ́wọ̀n pé ago mẹ́rin wọ́n fẹ́ sọ́dọ̀ ago mẹ́ta nìyà bí èyí tó ń sọ yẹn náà ọ̀rọ̀ ẹbọ ni ẹni tó ń fa ago sẹ́yìn sí ò ti pa kádàrá dà ọlọ́wọ́ bá aláà onídarí gbogbo nǹkan o ọlọ́run sọ́nù kọ́lá oníkúlí máa ń yẹ̀rù sukukum minas samai wal ard ọlọ́run bá nílẹ̀ ànábì bá mi sọ fún wa ipé ta ní ń fún yín ní arísìkí láti sámà ta ní ń fún yín ní arísìkí láti ilẹ̀ amma yamliku sam'a ta ló fún yín ní tẹ́ẹ̀fì ń gbọ́rọ̀ wal basara ta ló fún yín ní tẹ́ẹ̀fì ń rìnà wa man yukhrijul hayya minal mayyit ta ní mú alààyè jáde látara òkú ìyọ́ dágbére fáyé ìyá òkú ọlọ́run sì fọ ọmọ jáde ọmọ alààyè wa man yukhrijul mayyita minal hayy ta ní mú òkú jáde látara alààyè ìyá ọmọ gbádùn ìyọ́ lálàáfíà ìyọ́ máa bẹ ọlọ́run sì mú òkú jáde lára rẹ̀ ọlọ́run ní ta ní ṣe gbogbo eléyìí kí lè ṣe rẹ̀ jẹ́mọ́ Allah ọlọ́ni wa man yudabbiru al-amra ta ni wọ́n ń darí gbogbo lílọ bíbọ̀ ìṣẹ̀mí wa àtọ̀rọ̀ àlámọ̀rí ayé wa ta ni ń darí ẹ̀ fasayaquluna Allah ọlọ́run bá ní èsì fún gbogbo àwọn ìbéèrè tí mo béèrè yìí ẹ bá bí àwọn kèfèrí Mákà wọn ò gbọ́dọ̀ sọ pẹ́lú mi ní àfikán ní Allah ọlọ́run sì pè wọ́n kèfèrí nítorí pé nígbà wọn gbà tán nígbà ó di pé wọ́n sìn ọlọ́run wọn ò sìn ọlọ́run mọ́ igi ni wọ́n lè ṣe kíni ni wọ́n lè sìn ẹ̀rin wọ́n sìn ojúbọ ni wọ́n lọ lè bọ́ afala tattaqun ọlọ́wọ́n bá ní ẹ̀sìn bẹ̀rù ọlọ́run nígbà yìí náà máa pè mí ní ṣe gbogbo ilé tí ọ̀ṣẹ́ ní tó lè ṣe kí ló wá dé tẹ̀sìn mi tẹ̀wá sí nǹkan mi tọ́mọ́bí àwádà ńkọ́ ìpìtà lọ́dá wa á pé ọ̀gá tọ́mọ́ ní ta ló ní a máa bẹ sáàni pẹ́pẹ́yẹ tọ́mọ́ ní ta ló ní a máa bẹ sáàni irin ògún lọ́dá wa gbogbo ọ̀nà ọ̀sọ̀ pọ́lọ̀ ní ta ló fún wa létí kèésomi kèésẹ̀yọ gbogbo ọ̀nà lápọ̀lọ̀ ní ẹ̀yìn bí ká máa gbà pọ́lọ̀ ní ṣeun ìkọ̀sọ̀yàn ní mùsùlùmí ó dìgbà téèyàn bá ń sin ọlọ́run téèyàn ò sì gbẹ́tọ̀ ọlọ́run fún ẹlòmíì Suratu Yunus aya 31 lọ́lọ́run ti ń jó yíwa yí pé òun lòun darí kádàrá bó ṣe mọ̀ yẹn bó ṣe mọ̀ nínú kádàrá rẹ nìyẹn bọ́lọ́pàá tún ní ó tún jù bẹ́ẹ̀ lọ́nu kádàrá ó jù bẹ́ẹ̀ lọ ọlọ́run bá aláà ní darí ẹ̀ má fọ̀rọ̀ rẹ kọ́ sọ́dọ̀ ẹni kankan lọ́rùn fi kọ́ sọ́dọ̀ ọlọ́run bá wa ilé náà pè ní gbàgbọ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí ìmọ̀ ń yọ̀yàn kó nínú Islam òun ni wọ́n pè ní tawhidu rububiyya anáwó sáàrí nínú àwọn nǹkan mìí tí ma yọ̀yàn kó nínú Islam min anwa'i shirk al-akbar nínú àwọn ẹbọ ńlá wa sarfu shay'in min anwa'i al-ibadati li ghayri Allah òun ni kọ́ jẹ́ pé afẹ́sẹ̀sìn afẹ́ fèrí kalẹ̀ afẹ́ rùkú afẹ́ ma gbé títóbi fún yàn afẹ́ ma yìnyàn afẹ́ ma yìn kankan tàlọ́yẹ ká ma yìn tàlọ́yẹ ká ma sìn tàlọ́yẹ ká ma fún ní ìjọsìn wa òun náà ni Ọlọ́run nínú àwọn nǹkan tí ma mọ̀yàn di ẹlẹ́bọ òun náà ni kéèyàn ó fèrí kalẹ̀ àbí kéèyàn ó rùkú fún tọ́lọ́wọ̀n bá aláàdá má kíyàn kó ló rùkú má sì kíyàn kó ló fèrí kalẹ̀ méjèèjì yẹn ẹ̀sìn ni ọlọ́wọ́ bá ní yá ayọ́ lẹ́dínà àmánu ẹ̀yẹ́lùgbàgbọ́dọ̀ ẹ̀ríkà òun ọlọ́run ní ẹrùkú fún mi ẹ̀tẹ̀ fún mi wọ́n sì jùdú ẹ̀sì fèrí kalẹ̀ fún mi wà ábùdó rabbakum ẹbí sin ọlọ́wọ́ bá yín ìbádà ni ọbẹ̀ kí bàbá rẹ̀ ọbẹ̀ kí yẹ ọwá rùkú òkúnlẹ̀ ẹsẹ̀ ní ó anábì ní umirtu an asjuda ala sab'ati a'dha anábì ní wọ́n ní máa fi nǹkan méje wọ́n ní kí máa fi wólẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ anábì ní wọ́n pa mí láṣẹ tí ó náà lọ́pàá rẹ̀ láṣẹ ta ló pa láṣẹ Allah aláfi ní àdísì náà Allah ní máa ń fún àbí yẹn wà ní Kùrán umirtu an asjuda wà ní Kùrán anábì ní wọ́n ní kí máa fi nǹkan méje wólẹ̀ gbangba wájú orí báyìí pẹ̀lú mú papọ̀ àti àtẹ́lẹwọ́ mọ́ erúkún méjèèjì ó sì wá máa kíyàn tó máa kúnlẹ̀
irú Islam wo ló ń ṣe yẹn wọ́n ní àṣà tiwa inú àṣà àtẹ̀sìn òun ni wọ́n gbéra wọ́n mì ẹ̀sìn ó gbé àṣà mi ni ṣe wá rí ibi mo dé yẹn ọ̀rọ̀ ká máa tẹ̀yẹ ẹlòmí lè ṣépè lọ́mẹ̀ ipò ìwọ ọmọ yìí èmi kí mo bí ọ mo ní irọ́ lọ́npa ìwọ ló bí irọ́ yìí tọ́gbà mo sì wá kọ́ ọlọ́mọ láti sí lọ àwa ní kí ló ṣe ogun bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àyàn ni ohun gbó ni ohun ti rí ẹ̀dá ohun ni onírọ́ mọ́ ní ìdélóró ọmọ gbà àbàlẹ̀ àmúṣà ti máa ń dé o ń tijú mi ọ̀ṣẹ́ rí yẹn ní bá rán sẹ́yọ́ lọ yọ fọ́sọ́ mi tí ó mọ́ àmọ́ kúnlẹ̀ yìí nìkan lèmi ò ní gbà kí ló dé tó ní gbà ẹ dákun sájẹ́ǹtì tó bá fẹ́ kí ọ̀gá rẹ̀ DPO bóòlókì yóò kúnlẹ̀ kì wọ́n yọ ọ̀ṣẹ́jọ́ náà wọ́n bá ilé kúnlẹ̀ kì ọ̀gá navy tó bá yọ àwọn ọmọọṣẹ́ rẹ̀ wọ́n mọ́ kúnlẹ̀ wọ́n dẹ̀wálẹ̀ bóòlù ó ṣe ànábì wa ni ẹsẹ báyìí ẹlẹ́yìn ọgbà ẹgbà fúlàsì ẹgbà báwo ànábì máa ń kíyàn lérí ìdúró báyìí kọ́dà àwọn òyìnbó náà àwọn náà máa ń kíyàn lérí ìdúró ni nígbà kíní ti wá ẹgbẹ́ pé wọ́n kúnlẹ̀ kọ́ bá ké lè jòkó kẹ́ bára yóò sọ̀rọ̀ àwọn ẹnìkan tí ànábì orí ayé ni hàn ní ìlàwò níbi tí wọ́n fẹ́ kíra wa ṣé alẹ́ tẹ̀ ànábì ní láà ànábì ní ẹ má tẹ̀ o eléyìí wá lágbára lára àwọn èsù yẹn jòkó sẹ́mi àwọn bàbá yẹn ni ó yóò lòun ní bọ́mọ yẹn sọ̀rọ̀ mọ́ àgbà tó bá bẹ̀rẹ̀ sí kúnlẹ̀ fún ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀ wá yọ tí mo ti ń gbowó lára yìí tí ń dọ̀bálẹ̀ nǹkan èwo lọ́jà àti náà méjèèjì yóò ní èyí ń tẹ̀wọ̀n lọ́wọ́ gbogbo ẹ̀sìn yẹn èmi à ní ẹ̀sìn àlùsùn náà yẹn dààmú láìkí pírọ́blẹ̀mù ẹ̀yọ̀ kan tẹ̀ ní òun náà ní kẹ́kọ̀ọ́ kúnlẹ̀ ọ wà kí mi ọ wà náwó sí mi àní polisi bọ̀dá wa tó náà ń ṣe tó jẹ́ polisi ọ́fíìsà bóò ní ṣe ń kí ọ̀gá rẹ̀ lọ́fíìsì bóò làwọn sọ́jà ṣe ń kí Buhari ìtọ́wọ́ kan tẹ̀rí díẹ̀ báyìí náà ọba sì tẹ̀rí díẹ̀ ẹ̀ṣẹ̀ náà ni àmọ́ òun ò tó kéèyàn wá ṣe kí ni kéèyàn wá wólẹ̀ kéèyàn rúkú àbí kéèyàn dọ̀bálẹ̀ ó burú jáì ẹ̀sìn ni wọ́n fà lórí khayra Ọlọ́run ní dáadáa ní kẹ́ máa ṣe la'allakum tuflihun ẹ jèrè dáadáa ní ẹ máa ṣe fáwọn òbí ẹ má kúnlẹ̀ ẹ má rúkú ẹ má fẹ́rí kalẹ̀ o àwọn àgbàlagbà àdúgbò àwọn àfá àgbàgbà ẹ bá pàdé wọn ẹ̀bùn wọn lówó ẹgbẹ̀rún lọ́wọ́ wọn ẹ bá wọn fọ́sọ́ ẹ bá wọn lọ́sọ́ àmọ́ ẹ má kúnlẹ̀ ẹ má rúkú ọlọ́ni wọ́n fọ́ àlúlù khayra ọlọ́ni dáadáa ní ẹ máa ṣe kò sí dáadáa ń bí rúkú àti sùjúdù fẹ́ni tí sọ̀rọ̀ tẹ bá mọ̀ pé ẹ fẹ́ jèrè iná ní kẹ́ máa ṣe Suratul Hajj àyà 77 ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa nínú àwọn ẹbọ hajj náà sí tẹ́ máa fi ń pèyàn ní ẹlẹ́bọ da'watu ghayrillah mahma kana ṣírìkún akbar ẹni tí kìí sọ́lọ́ káwà tẹ́wọ́ sí pé kọ́sànú wa ẹni tí sọ́lọ́ káwà ní kó fún wa ní nǹkan kásàdúwà kọ́wà jẹ́ pé òun là ń pè mina ṣirikiyati ni mujaddad fi biladi Yorùbá nínú àwọn òrìṣà tí wọ́n tún pákéjì fún wa òun náà ni pé bẹ́yìn bá ní sọ̀rọ̀ èyí tó fi ń pe Ọlọ́run aláyẹ kò ní tètè yá ṣéèrù Ibrahim kàwọlá lọ́mọ sí kíni ìlọ́mọ pè ṣéèrù Ahmadu Tijani lọ́mọ sí kíni ìlọ́mọ pè ya Rasulallah khudhi biyadi fatadarakini wa anta abi ya Rasulallah ọwọ́ iná kò síbò sí ní wọ́ná ya Rasulallah pé ọ̀rọ̀ ṣé òkè ìbọ̀sọmọ́sí Ànábì Muhammad gangan fún rẹ̀ tó bá gbé síwájú pé wa Muhammad ṣàánú mi kátó wá pé yá ṣe ọwọ́ iná torí ẹlẹ́bọ ni ọ́ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní Suratul Jinn Suratul àwọn àlìjànú àyà 20 ẹ̀ nígbàgbé má wọ́n ti gbá yá ṣe wọ̀ ya tètè fẹ́lẹ̀ yá ṣe òkè ó lé wọn jáde mọ́sálásí ẹ lé wọn jáde ní mọ́sálásí ẹ tí wọ́n bá ti gbọ́ tán bá gbọ́ ọmọ ṣe súnà yàṣẹ́ ìgbọ́rẹ̀ ìgbọ́rẹ̀ púpọ̀ ládùúgbò tí ṣe ò bá o ọlọ́wọ́ bá ní kúl ìrẹ́ ànábì sọ fún wọn yí pé innama ad'u rabbi ọba mi ti ń tọ́jú mi ẹni tí ń tọ́jú ẹni rẹ̀ kí n mọ̀ pé ẹni tí ó tọ́jú rẹ̀ òkú tó ti lọ
ọlọ́run lèmi ọmọ pé o wala ushriku bihi ahada èyí nífẹ̀ẹ́ lómi síkú ọlọ́run tí ma pè ṣíríkù ẹ̀bọ̀n ni wọ́n pè bẹ́ẹ̀ wala ushriku ashraka yushriku wala ushriku ahada bihi ad'uhu èyí nífẹ̀ẹ́ lómi síkú ọlọ́run tí ma wá pè é ìmá pàdìjànú ìbọ̀rìṣà ni ìmá pa àwọn èṣù ìbọ̀rìṣà ni ìmá pe Jésù ìbọ̀rìṣà ni ìmá pe ṣéhù ìbọ̀rìṣà ni ìmá pe wòlíì ìbọ̀rìṣà ni ìmá pa jẹ́ ìbọ̀rìṣà ni ìmá pa yé àwọn oṣó ìbọ̀rìṣà ni gbogbo ẹ̀ kájú wá pé ọ̀wá ń pe bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ká má sùn lọ́rùn gbogbo rẹ̀ pátá ẹbọ ni ẹni bá ṣe òníwà ìjẹ́nà Suratu kí ni mo pè é ẹ̀rí ni wọ́n mọ̀ kó lé wọn lọ́wọ́lọ́wọ́ padà ẹ̀rí làwọn bá dì torí ànábì òfin kankan lẹ́fẹ̀ lẹ́gbẹ̀rún òfin lẹ̀ fún wa ẹ̀rí tíra tẹ́fílẹ̀ yẹn àwọn làdírẹ́sì tààfi ní sọ́nù òun ni torchlight tààmà tàn ní òkùnkùn ti bó lẹ́yẹ wádárú yá ṣe ò tí wí ìgbà tí máa ń wí yá ṣe ẹ̀hùn ìbára ní mọ̀gẹ́rùsùn ní ìwàrà gẹ̀ẹ́sì ní mẹ́gẹ́ ti kọ́lá ìlànà sọ fúnlẹ̀ wá iná ní sì mọ̀ léwọ̀ ọwà ní kéwú ṣe ìtọ́nà ọba yìí wá sọ olókọ̀ rẹ̀ dìní àbí ti ṣe òtìjájú sọ àbí ti ṣe Ibrahim Kaula sọ ṣe tó Ibrahim Kaula ni wọ́n ránṣẹ́ wá kájọ́ bá bàbá wa lẹ́kọ̀ọ́ ẹ̀yọ́ miami ẹ̀rí tọ́sílà tó fi ní sọ̀rọ̀ nínú òkùnkùn ti bò wádàrú igbó làwọn yẹn ń pè lọ́nà wọ́n máa wá pè ọ̀nà wọ́n máa pè nígbó ẹ̀mọ́ tẹ̀lé alùsùnà yẹn àwọn èyí sàálùsùnà wọn èyí sàálùsùnà mọ́títọ́ alùkún wá ní wọn alùbídíà ọlọ́mọsábà fún wọn mọ́nà ẹ máa sàdúrà fún wọn nínú àwọn ṣíríkù tí ma mú yà di olóòsà ṣíríkù ìsìtìgáàtà bil jinni wal anbiya wal awliya òun tún nípa díẹ̀ ká máa ń pe ẹ̀dá náà ní pé kó ṣàánú wa àmọ́ ìyẹn yìí máa ń ṣẹlẹ̀ nígbà tí ìdààmú bá pọ̀ tí nǹkan dàrú pléènì fẹ́ já ọkọ̀ ojú omi fẹ́ dànù ìsìtìgáàtà ó ṣẹlẹ̀ ń bẹ̀ bírèkì ṣe kí ni ó ti fèèlì ọmọ dákúran gbọ́dá nínú ilé èyàn rọ̀bí lọ ní rànjú ìsìtìgáàtà ó ṣẹlẹ̀ àdúrà ní ìsìtìgáàtà náà àmọ́ òun ti ẹ̀ ọlá pé àdúrà ìpọ́njú ìgbà tí kan fẹ́ rọ́ tí kan fẹ́ dàrú nínú alájábọ̀lẹ̀ ń sojú yìí alájábẹ̀lẹ̀ wọ́n ń sojú yìí alájábẹ̀lẹ̀ gbọ́rùn dúró ìsìtìgáàtà lẹ̀ yóò ṣe gbàdá èyàn ó ké gbà mí àbígbà táwọn ọ̀tá bá dé wọ́n kanlẹ̀kùn wọ́n ní kankan gógó àwọn níta ni ẹ oní àwọ̀ olè ni àwọ̀ olè ìsìtìgáàtà dé ìjọba ogun àkọ́kọ́dákọ́jà nígbàtá Nábì dé Madina àwọn ọ̀tá ìsìn wọ́n ní ẹjá jọ pàdé ń bádé àyè kan ní jẹ́bẹ̀ àwọn kèfèrí wá láti Mákà àwọn mùsùlùmí wá láti Madina wọ́n pàdé ń bádé ó kọ̀ láti wọ́n pàdé yẹn wọ́n ní Nábì sọ fáwọn sàhábà pé ẹjá múra sàdúrà wà láti dé o ẹjá múra sàdúrà àmọ́ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run lágbájá nínú àwọn kèfèrí Mákà ibi tí ó kù sí lọ́la ni tàbádò nínú àwọn kèfèrí Mákà àyè tó kù sí lọ́la ni nítọ̀ ohun tó lọ́wọ́ náà ń bọ̀ náà tẹ́lẹ̀ wọn ọ̀kan lọ́wọ́ kù sí nígbàtí àwọn ọ̀tá dé ẹ̀rù bà Nábì jama lọ́lọ́run fi rán Nábì létí nígbàtí nǹkan dẹrùn tán táwọn kan tó ń dún mọ̀ orú mọ́ ọlọ́run bá ní if tastaghithuna rabbakum sọ gbàgbé ni nígbàtẹ́ ń ṣe ìsìgáàrà gbàmígbàmí rabbakum wọn ò ní shaykhakum amirakum imamakum kutubakum gawthakum istastaghithuna rabbakum Allahu akbar ọlọ́run ọba ní ẹrántí nígbàtẹ́ ń ké gbàmígbàmí ẹgbà wa ọlọ́run gbà wá ànábì ń pariwo ní àwọn sàábà tí táwọn bá jí àwọn sì bá ànábì níbi tí ànábì ti ṣe kí ni tọ́tẹ́wọ́ àwọn tó ń sùn gbàdáwọn tó tají àwọn tó bá ànábì tọ́tẹ́wọ́ títí tí a sọ àlèkímbà rẹ̀ tí tọ́ dàbúra lẹ́yìn aṣọ tọ́wọ̀ àlèkímbà tọ́ dàbúra ó tẹ́wọ́ débi pé àlèkímbà yẹn bọ́lẹ̀ fi ọlọ́run àwọn kìíní ìpọ̀ jùwà lọ wọ́n ti Ìsìlámù parẹ́ lẹ́nu ìsìtìgáàtà nìyẹn tó bá délẹ̀ ta ló pè ẹ̀yà yẹ́ ò ọgbọ̀dọ̀ pè wọ́n ṣéwù lágbájá ò ọgbọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ Ànábì Muhammad ò ọgbọ̀dọ̀ sọ mọ̀lága Jibril ò ọgbọ̀dọ̀ sọ nígbà Ibrahim wọ náà lọ Ànábì Ibrahim tí wọ́n fẹ́ jù sínú náà tí wọ́n náà lọ
Jibril wá bá ó ní àfikà àjà kí ló fẹ́. Ibrahim ní iná ní jòlúbá iná tí wọ́n ti dá láti bí oṣù kan. Bí yẹn bá fẹ́ yan búrẹ́dì náà iná mélòó lè yan búrẹ́dì. Wọ́n dáná yẹn tó kẹ̀ káfí kọ́ àwọn yẹn lọ́gbọ́n káfí dẹ́rù bá wọ́n yà. Wọ́n wúrú mọ́ alùsùn lọ́sìn mo ní alùsùn lè bẹ̀rù aláàdì kan wọ́n máa bẹ̀rù. Ẹ̀yọ́ máa ya Jibril ní kí lọ fẹ́ ó ní àmà ilé ìkẹfàlá ó ní ká pé ìgbàlá ní o níbi iná tó sọ yìí èmi ò wá ìgbàlá kan wá sọ́dọ̀ rẹ̀ wà á mọ̀ ila Allah fana ọ̀dọ̀ Ọlọ́run èmi wá ìgbàlá lọ sọmọ pé tí wàhálà bá dé báyìí sọmọ pé wọ́n máa ń sọ fún wọn náà pé kọ́ ká lọ ìgbé aláàjì ẹ má wòran o bàbá kan bẹ ní Ògbómọ̀ṣọ́ o aláàjà ẹ má wòran o eléyìí sojú lásán o àfá kan bẹ lóṣòdí o ẹni tẹ́lẹ̀ báyìí náà ọ̀lẹ́ni bá ọ̀lẹ́ni dọ́wọ́n tó bá bọ̀sẹ̀ yóò tó bá bọ̀sẹ̀ gbogbo lọ́wọ́ rẹ̀ kó tó lọ gbogbo owó rẹ̀ ló ṣe kí ló transfer kó tó kú mẹ́ òun ti láǹkan àdáwọn ṣẹlẹ́bọ ẹlẹ́bọ àdáwọn ṣe wọn afẹ́ ẹlẹ́bọ àdáwọn ṣe wọn náà ó dá màgbọ́n òsì lójú ọ̀nà ọmọ ẹ̀yọ́ máa yá mi ọlọ́wọ́ bá nìra nẹ́bí ọ̀rọ̀ tí ni tó ń parí gbàmí tó pè wá àwa ló pé fásitì àjá àbálẹ́kùn ọlọ́ni mo sì dá yín lóhùn á ní mú mi alìfẹ́ mi màlá nílẹ̀ ẹ̀yìn orí wọn ẹgbẹ̀rún màláíkà mọ̀ sọ̀kalẹ̀ tí wọ́n ń dé lọ́wọ́wọ́ ẹgbẹ̀rún màláíkà wọ́n ń dé tẹ̀léra wọn múrídì fi àwọn ni wọ́n ń jà ẹ̀yìn kẹ́ẹ̀ tó ń jà mọ́ ànẹ́bí wíìn àbí òwìn ìjẹmọ́ òwìn tí wọ́n nà bá fẹ́ wíìn ta lọ́mọ pè nígbà tí nǹkan bá pọ́n tí nǹkan bá le tó ha wàhálà ti dé ọkọ̀ wọn sọ pé ya hayyu ya qayyum bi rahmatika astaghith ya hayyu ya qayyum bi rahmatika astaghith ya hayyu ya qayyum bi rahmatika astaghith wallahi ọlọ́wọ́ yọ ọkọ̀ nínú ọlọ́wọ́ bá aláwọ̀ yọ ọkọ̀ nínú dàmú yẹ wallahi ọlọ́wọ́ yọ ọkọ̀ nínú dàmú yẹ ó tún wọ́n sọ pé la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin èyí tí wọ́n ní ká fi rọ́pò ọ̀fọ̀ nú ọ̀pọ̀fọ̀ ọ̀wọ́n pa àwọn ìyá rẹ̀ express tí bírèkì ti fail báwọn ìyá rẹ̀ ẹ̀gẹ́ tó bá bẹ lójú títì mọ́tò wọn gba ọ̀dànù wọ̀lá mọ́tò wọn gba dànù nígbà táwọn wọ́n fẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn wọ́n fẹ́ lu jìbìtì wọ́n wá gbé ìbẹ̀rù ayé sínú ọkàn àwọn èèyàn wọ́n wá yọ ìbẹ̀rù Ọlọ́run ibi wọ́n ti succeed lára ọ̀pọ̀lọpọ̀ ni ẹ̀ ibi ha 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 mọ́ wúra ha ha kò sì ní sọ pé wọ́n ṣàdúrà àbí tó bá ṣàdúrà máa jẹ èròjà ní ọgbà wọn fẹ́ rà èròjà sì wọ́n oní 500,000 wà owó kúmọ̀ yẹ wọ́n tà oní 250 wà èyàn transfer 1 million pẹ̀lú eré 1 million naira pẹ̀lú eré alamọ́ta sọ níbẹ̀ ẹ má sọnù máa o ọlọ́run ti máa bá súnà kẹyìn lẹ́ Yorùbá kẹ́ máa gbádùn ní gbogbo ẹ̀yin tẹ́ lówó ẹ máa náwó ìdánì kò ní dáyé láàmú ẹ̀yin tẹ́ sì ní kò ní sí dààmú ẹni kò ní dáyé láàmú ọmọ sẹ̀mí rẹ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ní yansurkumullah yansurkumullah ọlọ́run bá ní bóun bá ti ràn yín lọ́wọ́ fala ghaliba lakum ọlọ́run bá ní kò sẹ́ni tó borí yín bá èmi ní ẹbí má wa in yakhzulukum faman dhal ladhi yansurukum ọlọ́run bá ní ti má sì já yín bọ́lẹ̀ tí ìbá ràn yín lọ́wọ́ kò sẹ́ni tí ó ràn yín lọ́wọ́ min ba'dihi lẹ́yìn ọlọ́run bá yín ọlọ́run káńsù gbogbo olùrànlọ́wọ́ ó wá fi ìrànlọ́wọ́ tí ẹnìkan rinlẹ̀ ọlọ́run fala ghaliba lakum ẹnìkan ní borí ẹ̀ ìwọ ọlọ́run borí wọn wọ́n yé borí ọ̀rẹ́ ọlọ́run ìwọ́n sì àsìkò láwọn onímọ̀ wákìlù déédéé ọwọ́n bẹ̀rù pé ẹnìkan fẹ́ sàṣẹ́ ọ ẹnìkan fẹ́ mú kọlẹ̀ lólógún ẹnìkan fẹ́ pa ọ́ àsìkò láwọn onímọ̀ wákìlù ilẹ̀ Ànábì Ibrahim ṣe ọlọ́run ní kúni baridan wa salamu ala Ibrahim ìwọ iná yẹn ọya máa jò àmọ́ ògbọ́dọ̀ jó Ibrahim máa jò àmọ́ ògbọ́dọ̀ jó Ibrahim pẹ̀lú hasbunallahu wa ni'mal wakil hasbiyallahu wa ni'mal wakil hasbunallahu wa ni'mal wakil ìdánwò owó wímẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn nǹkan tí ma ń sọ yàn di ẹlẹ́bọ òun náà ni al-isti'ana ala rizqi bil jinn ká máa wá ìrànlọ́wọ́ lérí bí a ṣe lówó lápò nípasẹ̀ èṣù a padà ṣàlàyé rẹ̀
ní ìfọ́síwẹ́wẹ́ tá a bá ń sọ̀rọ̀ sẹ́rò torí sẹ́rò ló kù ẹ̀wọ́n pè sẹ́rò ibi àlìjànú sẹ́ tí wọ́n pè ní ogun àwọn afá mú wọn bí lẹ́yìn náà ipé ẹbọ lòun náà kálẹ̀ mọ̀ pẹ́bọ ní o kálẹ̀ mọ̀ pé ẹbọ ní ọ̀hún owó ọ̀hún lọ lè já ewé ọ̀hún owó ọ̀hún lè jégbò ẹbọ ló ń ṣe o ọlọ́run ò fi owó sínú egbò ọlọ́run ò fi owó sínú ewé o ọ̀hún owó ọ̀hún lọ lè wá àwọn ẹja oríṣiríṣi ẹja ọ̀rọ̀ ẹja tátọ́sì náà ń bẹ kò sí ètí wọ́n lò ẹja ìká pẹ̀lú àtàrí wọ́n gbé sínú àwo wọ́n ní kọ́ ọmọ jẹ́ ó lówó nítorí ṣe yẹn ẹbọ ni o ẹbọ iná ìlú ń ṣe yẹn òun bọ́ sọ́lọ́hun torí ẹja àti kòkò tí wọ́n fi ṣe àtẹ́kò tí wọ́n dà sínú ẹ̀ wọ́n lágbára láti fún ọ ní 1 naira ní tí wọ́n pè ní Islam nìyẹn ẹwà láwọn àbá súnná wọn ọ̀dá nǹkan rúmọ́ àwọn àfẹ́ ẹlẹ́bọ lọ́wọ́ nǹkan ti dàrú ọ̀rẹ́ ní à ń tún torí kó ló túbá kájú nǹkan méjì ọmọ ṣe fún yóò ní adíyẹ ọlànàbí lòun ìpé ọlànàbí làwọn jẹ gbogbo tánàbí tó lẹ́ni wọ́n sì ń dàrú sallallahu alaihi wasallam ká máa wá ìnàkí ọ̀bọ àti ìkánná rẹ̀ àwọn ẹyẹ oríṣiríṣi ẹyẹ gúnugún ẹyẹ àdàbà ẹyẹ gbogbo àwọn ẹyẹ àwọn adìẹ oríṣiríṣi àwọn ẹranko eré eku eré ẹja ọ̀kánjọ́ ní eré èèyàn ní kẹ má lò eré èèyàn ní kẹ má lò nínú àwọn afẹ́ ẹlẹ́bọ̀ yẹn ni ó wọ́n bá tún ṣe ó ní eré èèyàn ní kẹ má lò àmọ́ eré eku eré ẹja jíjẹ gbogbo ẹ̀ jíjẹ lọ́wọ́ fún kájẹ eré eku ẹ̀dàkùn eku ṣe ṣẹ̀dá ní ká máa jẹ́kú àmọ́ tí máa ti ń wọ́wọ́ kò sí tí ò lè kí ni kò sí tí ò lè jẹ ẹni máa ti ń sókù owó mọ́ pé ò lè jẹ kankan ẹni tí ìdámọ́ ti náà jẹ náà lọ́ máa jẹ kọ́dà ò lè jẹ gbẹ́ ìgbẹ́ wọ́n fi ń sókù owó pé wọ́n wá máa lọ lè sa àwọn ìgbẹ́ gbígbé wá ní àkìtà tí ó máa fi ìgbẹ́ jẹ́wọ́ fi jẹ búrẹ́dì ọlọ́mọdé àìsàn wa ń bẹ̀ nítorí pé ẹni tí máa ti ń wọ owó ó lè sọ pé kíní kan ló lè fẹ́ rárá kíní kan ló lè mú kíní kan ló lè jẹ ní wọ́n ti gbé fún ọ náà ní kọ́lá ògbọ́dọ̀ bẹ́ẹ̀rẹ̀ tẹ́fi ṣe torí wọ́n lè wúwú ìbọ̀dìsá ni ó ogun awọ́rò kálímátà ìbọ̀dìsá ni ó ogun arísìkí ìbọ̀dìsá ni ó ogun tájà ìbọ̀dìsá ni ọlọ́run kọ́mọ́sà ìsọ wa ń bẹ́ bóyá láti mọ̀ pé ìbọ̀dìsá ni ọlọ́run bá alá ó ní inna Allaha ọlọ́run lémi ọlọ́run wà razaqu ẹ̀rí ayàtàbí nọlifáyì rẹ̀ nù ọlọ́run ní ọba yìí lọba tí pèsè àrísìkí fún yàn tó lókù wá tìlú màtí agbára tẹ́yàn fi lówó lọ́wọ́ ọwọ́ ọlọ́run nìkan lọ́wọ́ Suratu Adh-Dhariyati aya 58 káàfà ẹlẹ́bọ̀ ọlọ́dẹ ṣe kí ní ọlọ́dẹ ká ipò ní tóun tó jẹ́ yẹn kìí ṣe Razzaq Allah ní Razzaq ọ̀rọ̀ ń kílà yóò kílà òun wá gbà pé tó wọ́n bá ti sọ̀gbọ́n owó ìmá ẹfẹ́ bá tòun jẹ́ yìí bẹ́kẹ́ tó bá tòun jẹ́ òun ló sì bá ti náà débi kan aláàbàtì ẹjẹ́ àfẹ́kọ́ wọn náà ni àtúnfẹ́kọ́ tó ń kó àwọn èèyàn wọn náà àdúrà là á ṣe fárísìkì ma ka Suratul Baqara ọmọ lówó lọ́wọ́ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ma ṣe àṣìṣẹ́ fúrú láwà túbù ilé ọmọ lówó lọ́wọ́ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run wọ́n náà yọra kó nú ẹ̀ṣẹ̀ tó tọ́ bá ń ṣe ṣìná òṣì ọmọ táwọ́ tọ́ bá ń gbowó ilé ọmọ tòṣì tọ́ bá ń ta tẹ́tẹ́ ọmọ tòṣì tọ́ bá ń gbomi lójú òbí rẹ̀ ọmọ tòṣì wọ́n náà yọra kó mẹ́ kọ́ wa mọ́ra sádùúrà Ọlọ́run tó sọ náà ayà mi ó ní innal ladhina ta'buduna min dunillah Ọlọ́run ní gbogbo nǹkan tẹ́ kó jọ tẹ́ ń sìn yẹn torí ká máa wá àrànṣe ìbádàn Ọlọ́run ní gbogbo tẹ́ ń sìn yẹn min dunillahi tí ìsọlọ́ la yamlikuna lakum rizqa ipa àwọn ọ̀ká láti sọ yín dolówó wọn ò ní kápálẹ̀ àrísìkì kò sí kankan tó ní kápálẹ̀ àrísìkì ọkàn jẹjẹ kújẹ ohun ogun mọ́ni èyí tó lọ́pàá aláàbá ti kọ pé yóò lówó tẹ́lẹ̀ ni wọ́n pè é kí ní ẹ̀sọ́ dolówó àwọn mẹ́ta sógun owó oye ẹnìkan lówó àwọn méjì yàwèrè kí ló dá àwọn wèrè méjì yóò lówó èyí tó lówó yẹ kìí sí lówó ẹlẹ́kọ́ dolówó bí òṣògùn náà tẹ́lẹ̀ nínú àkọọ́lẹ̀ Ọlọ́run nínú òun fún tó wọ́n fún Ọlọ́run fún yíbò Ọlọ́run ọ̀fẹ́ ṣètò inú fẹ́ni tí ò kírun fẹ́ni tí kírun Ọlọ́run ní fabtagu indallahi rizqa Ọlọ́run ní ẹwà rísìkì wá ẹmẹ́ sọnù ẹwà rísìkì wá lọ́sọ̀dọ̀ Ọlọ́run ọba yín ẹ̀sàdúrà lọ́lọ́run rí fàṣẹ Suratul Ankabut àyà kíní àyà 17 lóní kò sóògùn tajà Suratul Ankabut àyà 17 lóní kò sóògùn owó kò sí ògùn awọ́rò mo fẹ́ kí n máa ta ọmọ kírun wọn nígbà ọmọ ìgbàwẹ̀ wọn nígbà lọ́wọ́ rẹ̀ ọba kú ó lè wọ̀ná àwọn tí
wọ́n bẹ́ẹ̀lẹ̀ ayé àwọn ọmọ náà owó rẹ̀ nínú àwọn kan tí ń sọ ìdẹ́lẹ́bọ òun náà lè isti'adha bil jinn kéèyàn máa wá ìdáàbòbò protection lọ́dọ̀ àlìjànú ọlọ́run bá aláṣẹ ọwọ́ nu wa ó ní wa annahu kana rijalun minal insi ya'uduna bi rijalin minal jinni fazaduhum rahaqa ọlọ́run bá ní ẹ̀rọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn òmùgọ̀ nínú àwọn ọmọ èèyàn wọ́n wá lọ lè wá ya'uduna àádà ya'uduna ẹ̀rì wọ́n tó kí wọ́n pé mo ti lọ mọ́ ṣọ́ọ̀tù náà fálákì sí wọ́n máa wá ìdáàbòbò ya'uduna bi rijalin minal jinni wọ́n máa wá ìdáàbòbò lọ́dọ̀ àwọn àlìjànú fazaduhum rahaqa ọlọ́run ní àwọn àlìjànú wọ́n tún wá ṣàlékún payà wọn nígbà tó lọ́lẹ̀ fira rẹ̀ bọ́ ọlẹ́lẹ̀ tira rẹ̀ bọ́ abẹ́ ọ̀tá rẹ̀ inna shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwa ọlọ́run bá ní èṣù àlìjànú ọ̀tá yìí ni èyí náà mú ní ọ̀tá ọwá fẹ́ sá ọ̀wá níbi tó sàṣímọ́ ọwá sá lọ́dọ̀ ọ̀tá rẹ̀ ọwọ́ rẹ̀ ti bà wọn náà àbọ̀wọ́ rẹ̀ ti bà wọn àwọn olè ń bọ̀ wọ́n náà ń sá lọ wọ́n ní wọ́n fẹ́ mú yín àwọn agbanipa wọn náà fẹ́ pa yín ọwá ló lè sásọ́dọ̀ wọn sọmọ pé títí ẹni ó tètè yá èṣù ọ̀tá yín ni ó sì máa fi èṣù sọ́ra tálẹ́ ẹ̀kọ́ ọmọdé sọ́ra ọlọ́run sọ yẹn náà ní kùránù ṣé kùránì làwọn fi yanjú ọ̀rọ̀ àlùkùránì làwọn fi yanjú ọ̀rọ̀ ọlọ́run bá Allah nígbà tí ń sọ fún wa nínú àlùkùránì ó ní wa imma yanzaghannaka mina shaytani nazghun fasta'idh billah ìdí ànábì tọ́ ọba ti ń páyà tí ẹ̀rú bá ti ń bọ̀ pé èṣù fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ kọlù ọ́ aburú fẹ́ ṣe ọ́ tètè wá ọlọ́run ọba ní sọ sásọ́dọ̀ ọlọ́run ọba ilé tó wá kọ́ ànábì ní tí ó máa kà ipe kọ́ máa sọ pé kúlẹ̀ a'udhu bi rabbil falaki kúlẹ̀ a'udhu bi rabbin nas bọ́ọ̀bá ti ń ka bẹ́ẹ̀ ọlọ́run ọba ọmọ sọ ọmọ ka kùrìsíyù ọlọ́run ọmọ sọ ọmọ ka bákọ́rà èso ọmọ jìnnà sí ọ nínú dáa tó máa ń ká a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa bọ́ọ̀ bẹ́ẹ̀ ní òkùnkùn máa ka falaki tó ń bẹ́ẹ̀ ní òkùnkùn máa ka ẹnìkan bọ̀ ẹ̀rù ń bọ̀ Allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim ọlọ́run mọ́ta gbọ́ ọkàn wọn mú nuhurihim gbọ́kàn wọn mú yí ọkàn aburú tí wọ́n fẹ́ ṣe sí mi yí padà wọ́n sì kọjá lẹ́gbẹ̀rẹ̀ wọn ní àfà ẹgbẹ̀lẹ́ ọ ọlọ́run ti yí ọkàn ẹ̀ ọwá mú ọkọ̀ ọbẹ̀rún lọ́dẹ́ pé àwọn tẹ́lẹ̀ bọ̀ wá pa ó gan àwọn gan ti ka ọkọ̀ kan tó kún lé ẹ má pọ̀ fọ̀ mọ́ o àfóhùn nákàlí àfóhùn kátàlí àfóhùn ní halaki ẹlẹ́ kó nǹkan kónú lé ó tó gẹ́ ó tó kí ni jẹba ó tó gẹ́ àwọn mùsùlùmí lẹ́ Yorùbá ṣetán afẹ́ sí súnnà àwọn èèyàn sì fẹ́ sí súnnà náà tẹ́lẹ̀ àwọn èèyàn rò pín tí wọ́n ní káwọn máa ṣe ẹni gangan ní súnnà ni wọ́n fi ń ṣe ẹ má dá àwọn èèyàn lẹ́bi o àwọn èèyàn fẹ́ wà ní Jánnà o ẹni tí ń jíwọ́ ọ̀nà fún wọn ni wọ́n mọ̀ bó ti jẹ́ wọ́n mọ̀ pé babaláwo ni tó daṣọ àfáàbúra inú pẹ̀lú bí ju tèmi ilọ̀ jẹ́mà yóò wé láwà ní bàǹkù nígbà míì èmi ò ní wé kankan yóò darí ni ẹ máa gbé awalé yẹ́là àwọn wòlíì léwu ṣe wù láìlá ilẹ̀ lọ dára sí ní àfá wọ́n jẹ́ ń ṣe gbé awó ní àwọn òfin tá à ń sọ ẹ̀yẹ́ kan sí àhà ní àwọn òfin pamọ́ wọ́n ní òun ti ń wẹ́gbẹ́ kan wọ̀ wọ́n náà wọ́ kan wọ̀ ẹ má ṣàṣọ́dọ̀ àwọn aláwo ọ̀dọ̀ tàlá ṣàṣì jama ọ̀dọ̀ àlá yìí tá à ń sọ nìyẹn o tá fẹ́ sọ dìjà o wọ́n fẹ́ dàrú a ní ẹ má dàrú àlò pàrọ́ mọ́ àlò ń dè mọ́ àlò fúnpá mọ́ tíra àdí tíra mọ́ kúlẹ̀ àwòsù láàmà ṣe kíní láàmà kà fádákì àti nọ́ọ̀sì bẹ́ẹ̀ bá sì ti kà á àbúrò oníṣẹ́ yẹn nígbà Ọlọ́run ti fún wọn léyìí tá a ṣe ẹ sọ wọn máa dá wa padà sí ìpìlẹ̀ ẹ fẹ́ dá wa padà sọ́dọ̀ àwọn àbọ̀dẹ̀sán tá a ti kú ẹ fẹ́ dá wa padà sẹ́yìn nínú àwọn tó jẹ́ nǹkan ẹbọ òun náà ni nínú àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹbọ tá a gbọ́dọ̀ jìnnà sí táàfin ní ẹlẹ́bọ òun náà ni ká máa pa nǹkan ẹlẹ́mìí Ọlọ́run bá ní kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu Ọlọ́run bá ní ìrànlẹ́bí sọ fún yí pé irun rẹ àti ẹran tó máa pa ìgbà tó bá ti pẹ̀lú báyìí bismillah Allahu akbar ni lillahi rabbil alamin Allah nìkan lágbára fún torí Ọlọ́run nìkan ló nìkan pálí ẹ̀mí yẹn àwọn tó ń ti nǹkan fún kankan ẹ̀rì pé tó ń pẹ̀lú fún yẹn wọ́n gbé sípò Ọlọ́run nǹkan yẹn kọ́ dẹ̀ dá ẹran tí wọ́n pa yẹn nǹkan yẹn kọ́ dá àwọn náà tí wọ́n pẹ̀lú fún ẹni tó dá ẹ̀mí là máa ń pa ẹ̀mí fún ẹ̀mí àṣẹ Ọlọ́run Allah nìkan ó gbé ìpẹ́ran yẹn Ọlọ́run sọ di ẹ̀sìn lóbi nípa sọ́lí li rabbika wanhar kí òun fọ́lọ́ kọ́ lè pẹ́ran fọ́lọ́
inna shani'aka huwal abtar gbogbo àwọn tálò ní lẹ́yìn wa Muhammad àwọn ni wọ́n ní lẹ́yìn ẹran pípa Ànábì ní la'ana Allahu man dhabaha li ghayri Allah Ànábì ní gbogbo ẹni tó bá pẹran fún kankan yàtọ̀ sí kó ṣe bismillah ọkọ̀ abọ́lọ́ Ànábì lọ́wọ́ sì máa ṣe pèlè àwọn tó sì pẹran fún ìgbà yìí bóyá wọ́n wá orí kan lọ́dọ̀ rẹ̀ àbí wọ́n ń sá níbi aburú kan wọn ò fẹ́ ká burú wọn sà wọn á lọ lè fún ẹran yẹn ní ẹ̀mí wọ́n lè pa ẹ̀mí fún ẹ̀yọ́ mọ̀ yá mi nínú àwọn ẹbọ ńláńlá gbàngbàngbà òun náà ni ẹlẹ́ẹ̀kẹta tí fi parí ẹ̀ òun náà ni àṣírìkù fi asma'illahi wa sifatihi àṣírìkù fi asma'illahi wa sifatihi òun náà ni ká máa ń ṣe ẹbọ ní lábala orúkọ Ọlọ́run ká máa ń ṣe ẹbọ lábala ìròyìn Ọlọ́run àkọ́kọ́ ní àwọn ẹbọ tá a máa ń ṣe nílẹ̀ Yorùbá ti wà yìí òun náà ni tasmiyatullah bil ismi alladhi lam yusamma bihi Allah nafsuhu wala rasuluhu sallallahu alayhi wa sallam ká máa pe Ọlọ́run ọba lórúkọ tọ́lọ́run sọ̀rọ̀ rẹ̀ nínú Qur'an àtòrúkọ tí ànábì ọ̀sọ́ Ọlọ́run nínú hadisi torí àròkọ mi nínú hadisi tí ò sínú Qur'an o ya Shafi nínú hadisi lọ́wọ́ Ọlọ́run ní jẹ́bẹ̀ ya Sittiru nínú hadisi lọ́wọ́ kò sínú Qur'an ya Fattah ńkọ́ ó wà ní Qur'an ya Wahhab ńkọ́ ó wà ní Qur'an kéèyàn wá máa sọ Ọlọ́run ọba lórúkọ tí ò sínú Qur'an látòkè nílẹ̀ àwa nínú hadisi ànábì àárín ọwọ́ ní orúkọ yẹn àwọn nǹkan ni wọ́n fún òun àwọn àwo ó ní àwọn àgbàlagbà ni wọ́n fún àwọn ànábì náà yóò sọ méèké àbọ́ méèké ni bàbá 63 àgbàlagbà olótó wá ju ànábì lọ́nà àwọn àgbàlagbà wọ́n ní káfí yẹ́lẹ̀ ismullahi al-azam àwa ni kí lọ wọ́n wí jáde lẹ́nu yóò ní yá mulikha makisalina matilina marinosu dabarinosu káfùsàtọ́tọ̀ yóòsù àwọnóòsù kìtìmẹ́rù àhámúsà kọ́kọ́ aláhùn yásù kéèsì aláhùkọ́ aláhùn yásù kí ni túnmẹ́ ní wà láyé mi ọmọ kọ́nà àwọn bàbá gbọ́n mọ́tún mẹ́ òsì bàbá kan tó lè tú ẹni kí bàbá kan wá tú yá sí ìjẹ̀kẹ̀ sísù àmà tó máa yá àbí ẹ̀kí ni tó máa sí ìjẹ̀kẹ̀ sísù àhámúsà kákò yìí ọgbàjúmọ̀ yámùlé háyì ọgbàjúmọ̀ yámùlé háyì ẹ̀wọ́kọ̀ àwọn ashabul kahf àwọn kan tí ọba ló wọ́n ní kan wá sẹ́bọ̀ tí wọ́n sá sínú ibi àpáta kan tọ́lọ̀ fi ní kan lo 100 ọdún mélòó jama mẹ́ta àti mẹ́sàkọ́ bẹ́ẹ̀ ẹ̀yọ́ ma yá mi nílẹ̀ sí wa yámùlé há lórúkọ arákùnrin kan nínú wọn mathilina makisalina lórúkọ ẹlẹ́kejì mathilina ẹlẹ́kẹta mọ̀rínúsù ẹlẹ́kẹrin dábàrínúsù ẹlẹ́kẹrún sáṣànúsù ẹlẹ́kẹrún kápùsà tọ́tà yóò ẹlẹ́kẹló ẹlẹ́keje kìtìmírù ni ajá wọn ọlọ́run fi ní wà kẹ́lìbò ohun sáàmìnà ọlọ́run nígbà wọn jáde àwọn méjèèjì ajá ọ̀kan nínú wọn ó tẹ̀lé wọn lọ ajá wọn ní wọ́n pín kìtìmírù nígbà táwọn wà nílé gẹ́gúnjọ́ lọ́dọ̀ àwọn àfáwà kọ́lọ̀mbà fi mọ́mọ́nà jù báyìí lọ wọ́n ní ká máa wí ipé orúkọ Allah nìyẹn bàbá ti ń wí ọlọ́run máa dáàbò bò wá pípa ọba yẹn ò sí káwọn asábùl káfí ipa ọ̀tá ò ní ká àwa náà tábà ti jí láàrọ̀ tá kírun tábà yìí á kírun tán á tó wá bẹ̀rẹ̀ bọ̀ àti ní Allahu Akbar àbí nígbà tá kírun tán náà pé kúlà oṣù bẹ̀rẹ̀ fọlá àti bẹ̀rẹ̀ tẹ̀sí lẹ́yìn ká ṣe kíni lẹ́yìn ká máa kà á wà bẹ̀rẹ̀ bọ̀ ya mulikha makisalina matilina marinosu dabarinosu ṣáṣàrò káfùsà tọ́tọ̀ yóò kìtìmẹ́rù akọjá kìtìmẹ́rù ajá ní jẹ́bẹ̀ gbogbo àfá àtọ́bá mọ́kéwú tọ́mọ tíráka tọ́mọ náwà àti sọ́rífù kó lè ka tafsir Qur'an al-azim Ibn Kathir yóò rí orúkọ yìí bẹ̀ pé ọlọ́run kí ń jẹ́bẹ̀ àwọn ẹ̀dá kan wọ́n ṣe kí ni wọ́n jẹ́bẹ̀ ẹni bá mọ̀ tí wọ́n fi wọ́n pọ̀lọ́run ní ya mulikha àwọn afá ní ó ti dẹ̀lẹ́bọ̀ kó lè dé Allah àwídò Rahman ọlọ́wọ́ bá ní ẹ̀pẹ̀ mí ní Allah tọ́lọ̀ ní kápẹ̀ ya mulikha àwídò Rahman ọlọ́wọ́ ní ẹ̀pẹ̀ mí Rahman ayyama tẹ́lẹ̀ wọ́n fọ́lá wọlé asmaul husna ọlọ́wọ́ ní orúkọ mi tó dáa jùlọ ọ̀pọ̀ ọwà mẹ́ ó dẹ̀ sàlàyé ọwà ní Qur'an ọwà ní hadisi ẹ má jábá wọn sàṣàkóso àmáwò ìwọ́ tó sì nílé lọ́lẹ̀ sún dànù kọ fa ya mulikha ya kọ wa maka kúlà oṣù bírábì falaka àti kúlà oṣù bírábì nas
à ń gba orí ibú lọ́wọ́ àwọn èèyàn à sì ń fi orí ire lé wọn lọ́wọ́ ẹ wá pè wá ń Boko Haram ó lè Boko Haram tí wọ́n dáná sunlé àwọn ń ba yé jẹ́ ni ọ̀tá ẹ̀sìn ọ̀tá ọlọ́ni wà ọ̀tá gbogbo ìgbàgbọ́ òdodo ọ̀tá humanity ọ̀tá ìjọba wọ́n pa wá súnà ní Boko Haram máa wo kọ́ máa wọ́n náà tó ní tọ́ọ̀tún yẹ̀ wọ́n náà mọ̀ pé rọ́ọ̀ni wọ́n náà mọ̀ pé rọ́ọ̀ni kí ni ìrọ̀lọ́pàá ọ̀dá olójúfẹ́ rọ́ọ̀lọ́pàá nínú ẹni ìṣtìkọ́kù àsìmá ilẹ̀ àlìhà ká máa yọ àwọn orúkọ òòṣà nínú orúkọ Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn tí wọ́n máa ń yọ aláta látara àlìlá àwọn kèfèrí Mákà ni wọ́n ń yọ al-Uzza látara al-Aziz báwọn náà sì ń yọ ya jalijalu látara Zulijalal ya jalijaluka awanuka ilayka ya jalijaluka awanuka ilayka ya jalijaluka awanuka ilayka ẹ̀dàkùn ya jalijalu wọn ni kọ́nà àwọn lọ́wọ́ yẹn o wọn látara Zulijalal wọn ti yọ kí ló wá dé tẹ́ fi original lẹ̀ tẹ́yìn sẹ́ tó wọ́n ń wá fẹ́ kìkàkì ọ̀kan ní yahoo àwọn kan fẹ́ Sudan wọn ò tí gbé wèrè yẹn wọ́n tí gbé ọ̀dọ̀ wá ń bí ọlọ́mọdé ò débi aláha tó máa wùyàn tákí lódúkù láì jẹ́ sẹ́lẹ̀ ní tí wọ́n fẹ́ ká máa ṣe nìyẹn tàbí wọ́n bá ilé yẹn mọ́ ẹ̀ká sọ̀rọ̀ sí ìfànlẹ̀ ẹ̀ká sọ̀rọ̀ sí ìfànlẹ̀ agbẹ́gbẹ́ yẹn ẹ̀ká gbọ́lẹ̀ bọ́ọ̀bá ká gbọ́lẹ̀ déẹ̀dẹ̀ lókù ìwọ́n nìkan lọ́wọ́ ẹ̀ níbi aṣọ ni nígbàtí wà nìkan mọ́ fún ẹ lọ́kà nǹkan rẹ̀ lẹ̀ o ti mọ̀ pé ìmọ́lẹ̀ ti dé kò tí yọ ohun ìsọfún ẹ̀ ipò ìmọ́lẹ̀ ti wọlé ilẹ̀ Yorùbá ẹ̀ká bí ilẹ̀ ọ̀pọ̀ ẹmọ́jú tó súnmọ́ nẹ́bì ìbára ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ ẹgbẹ́ náà ṣe ẹkọ́ bàndìrì kó ní mọ́sálásí bàndìrì ní mọ́sálásí ẹgbọ́gbọ́ sọ́ọ̀sì ní lúwà sọ́ọ̀sì tẹbá bá lù nínú sọ́ọ̀sì kò níyà ìlẹ́nu àbí torí pé ìlànà ẹ̀sìn tí wọ́n nu kí ni bàndìrì wà kí ló wọ́n ní mọ́sálásí wọ́n ní ṣéwù kẹ̀ sáànẹ́bì lù sáànẹ́bì ìfilẹ̀ alọ́wọ́ nípàdé ọ̀rọ̀ mi òun náà ni pé ká máa fi ọwọ́ ẹ̀dá ká máa fi jọwọ́ Ọlọ́run ọba lọ́wọ́ yẹ́dùn lọ ìfọ́kọ́ àìdíhìm àmọ́wọ́ ẹ̀dá ọ̀jọ̀wọ́ tọ̀lọ́ ọ̀rọ̀ bá tán síbẹ̀ àṣáírà mọ́parẹ́ mọ́darẹ̀ láàmú kọ́ máa gbé Ọlọ́run lọ́wọ́ àmọ́wọ́ Ọlọ́run ọjọ́ ti wá Ọlọ́run nìkan ló mọ̀ bí ọwọ́ rẹ̀ ṣe sí kíni bó ṣe rí lẹ́sàkà mẹ́tìlì iṣẹ́ yìí kò sí nǹkan tó jọ tọ́lọ́run Ọlọ́run ní rọ̀hún fún lòun ó ní rọ̀hímù lòun Ọlọ́run nẹ́bì náà rọ̀hún fún rọ̀hímù ni tí àwọn méjèèjì wá jọra wọn bó kọ́ sí jọra wọn yẹn ṣe tí rọ̀hún fún tòkè sọ́mà tọ́wà lókè sọ́mà lè ṣe orí rọ̀hún fún ti sàlẹ̀ lè al-istiwa Ọlọ́run ọba aláwọ̀ ní ar-Rahman ala al-arshi istawa Ọlọ́run ọba ní ar-Rahman ìmì Ọlọ́run ọba àjọkẹ́ ayé eré aláràṣí mọ́ wà Ọlọ́run wà ń bẹ̀ al-istiwa ṣe eré aláràṣí wípé nǹkan wà lókè ọtẹ́ pẹ̀lẹ́sẹ́ ṣe ìtọ́lọ̀wọ̀n bá aláwọ̀ ń sọ ní ọwọ́ jọ ti wá agbàpọ̀ wà ń bẹ̀ bí aláràṣí bó ṣe wá rí olóòrùn kíní òun lọ́mọ àmọ́káwà wá sọ pé kò láláràṣí dáwọ̀rọ̀ padà sẹ́nu ọlọ́run yẹn ẹ̀yọ́ máa yá mi nínú àwọn kan tí ma mú yẹn dẹ̀lẹ́bọ nínú àwọn ìròyìn ọlọ́run oníkéyàn máa fi ìmá kọ̀kọ̀ kéyàn máa fi ròyìn ara rẹ̀ wípé èmi o mo ní attribute kan mo ní ìròyìn kan ìròyìn yẹn náà ni pé mo máa ń tọ́pa mọ́ ìròyìn Ọlọ́run ni ilmul ghaib ìròyìn Ọlọ́run ni ká máa pé alimul ghaib ẹ̀yọ́ wọ́n yá mi mo fẹ́ kẹ́ kọ́ gbogbo àwọn chapter yìí àti verses ẹ̀kẹ́ kọ́ sílẹ̀ nítorí àwọn adáfá nítorí àwọn oníyẹ̀pẹ̀ nítorí àwọn onítẹ̀sùbá àwọn àwòsùn sọ̀kan àwọn tẹ́ máa ń katẹ́rà ọdún ọ̀kan bẹ̀lẹ̀ ìrẹ́lò tí wọ́n wúrò wúrò báyìí ó ní àwà sọ tí ó ṣẹlẹ̀ ẹjọ́ mẹ́jọ ní tí ó ṣẹlẹ̀ ní 2021 mo ní ìgbà tí a wà ní 2019 ṣàlàyé fún wa pé kòrónà ó ṣẹlẹ̀ ní 2020
20 òpùrọ́ ni ó wá ń takàdáàbùn dajjal fásitì tọ́ọ̀bá túnmọ̀ ó di káfíìn tọ́ọ̀bá túnmọ̀ ó di mùsùlùmí tọ́ọ̀bá tún kọ̀ sínú gbé ìwọ̀n mọ́ tọ́ọ̀bá má ẹnìkan ní kírun lẹ́yìn ẹ̀mọ́ torí ìròyìn ọlọ́run ẹni bá ìròyìn ara rẹ̀ ó ti kú ní mùsùlùmí òdodo ọlọ́run bá sọ nínú Kùránì ó ní alimul ghaibi wa shahadati ọlọ́run bá ní èmi ọlọ́run bá ní nìkan ní mọ́ mọ́ kọ̀kọ̀ àti tọ́pamọ́ fata'ala amma yushrikun mo tóbi kọjá kẹ́nìkan tó máa bá mi pín kọ̀kọ̀ ṣíríkù ní kéèyàn máa wo iṣẹ́ tó lè máa kọ̀kọ̀ ṣíríkù ní kéèyàn gbà pé nìkan máa kọ̀kọ̀ ṣíríkù ní Suratu kìíní jama káàfà dábàá lọ léwo àti wọ́tọ́ lọ lé yẹmí wò Suratul Mu'minun àyà 92 lọ́lọ́run ti ní ẹ má ṣe ṣíríkù síbi ìmọ̀ kọ̀kọ̀ ẹnìkan kan máa wò ọ̀dà tó gbọ́ àyà mi ọlọ́run ní kul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah ọlọ́run ní gbogbo àwọn tó wà ń sánmà àti gbogbo àwọn tó wà lérí ilẹ̀ kò sẹ́nìkan tó bá kọ̀kọ̀ illa Allah adatul hasr illa Allah ọlọ́run fi nílẹ̀ àfọ Allah nìkan táwọn ní la ilaha àti gbá gbogbo ìdáwọn yẹn sìn àti gbá sẹ́gbẹ̀ẹ́ ẹ̀yìn illa Allah àwọn afi aláṣẹ kí ni àfihànilẹ̀ suratu kí ni eléyẹ̀ wà torí kọlọ̀ ìwò dáadáa suratu an-Naml aya 65 ọlọ́run tó sọ nínú suratu Yunus aya 20 ó ní innamal ghaibu lillah bọ́ọ̀bá kéwù ní tẹ̀yẹ̀ pẹ̀lú mọ́lẹ́tò nílọ bọ́ọ̀bá kéwù tí ń sọ yìí yọ tọ́dẹ̀bẹ̀rù ọlọ́run ọ̀jẹ̀rù sẹ́kùn yàmá ọlọ́run bá ní innamal ghaibu lillah alhamdu lillah ó ní innamal ghaibu lillah ọlọ́run ní kọ̀kọ̀ nítorí àwọn ayé rẹ̀ àti ayé ẹlòmíì náà nítorí ìṣẹ̀lẹ̀ lọ́la ọlọ́run nìkan ló ń mà suratu Yunus aya 20 ọlọ́run tó sọ nínú suratul An'am wa indahu mafatihul ghaibi la ya'lamuha illa hu ọlọ́run bá ní kọ̀kọ̀ kò sẹ́ni ọmọ àfọlọ́run suratul An'am aya 59 ata Muhammad eré ànábì Muhammad ànábì ọmọ kọ̀kọ̀ ọlọ́run rẹ̀ ànábì kúlì sọ fún gbogbo ayé suratu Al-A'raf aya 188 ọlọ́run ní eré ànábì kúl la amliku li nafsi naf'a eré ànábì sọ fún gbogbo ayé kan gbọ́ wọ́n ti jú láti sọ announce sọ fún oṣù mọ́ fún wọn kúlì sọ fún wọn yí pé la amliku li nafsi naf'an wala darra ilé sàǹfààní kan fúnra mi ìṣẹ̀lẹ̀ gbénira kan kó fúnra mi illa ma sha Allah àbí ìtọ́lọ́mbá fẹ́ nínú dáadáa lèmi náà rí ìtọ́lọ́mbá fẹ́ kọ́ mọ́ sèmi láburú nìkan ní èsè mi ìtọ́lọ́mbá fẹ́ lẹ́sè mi ó ní walau kuntu a'lamul ghaiba ó lè mi Muhammad tí bá máa tọ́pa mọ́ ni lastakthartu minal khair dáadáa nìkan ni ó pọ̀ nínú tí wọ́n máa ṣẹlẹ̀ sí mi mo ti mọ̀ pé aburú ń bọ̀ ìmọ̀ sá ìmọ̀ dọ́jẹ̀ ọmọ kan nábì ní eyín ọdún àbí wọ́n lẹ̀ lóko tí jọ́jẹ́ pé gbogbo gègìrísẹ̀ rẹ̀ ń sẹ̀jẹ̀ bàbá àwọn àpè tí ó ṣẹlẹ̀ lọ sí yọ lọ anábì ní dáadáa ní ọmọ ṣẹlẹ̀ sí mi jùlọ wà máa mọ́ sàníyẹ sùúrù aburú kan ò sì ní ṣẹlẹ̀ sí mi torí mo ti máa pé aburú ṣe kí ni aburú ń bọ̀ Suratul A'raf aya 188 ẹ̀yọ́ màá mi ibi tá a dá dúró ní gbogbo tá a kálẹ̀ ní wọ́n pè lẹ́bọ àbá àtẹ́bá ti ń ṣe ni wọ́n pè ní àbẹ́ ẹlẹ́bọ àbá àtẹ́bá ti ń ṣe kan ní ta sọ ìní wọ́n pè ní àbó oníkíni jama àbẹ́ ẹlẹ́bọ àbá àti pín sí méjì ní Nàìjíríà ń sìn nílẹ̀ Yorùbá wà yìí àti pín sí méjì báyìí wọ́n wá mọ̀ yìí tó ṣe àfáà súnà àtàfẹ́ ẹlẹ́bọ ìtàwọn ń bẹ lọ ni pé kọ́lọ̀ ń já àwọn àfẹ́ ẹlẹ́bọ kọ́lọ̀ ń jí wọ́n padà sínú súnà kọ́lọ̀ mọ́ já àfáà kankan nínú àfáà súnà padà sí inú ẹbọ kọ́lọ̀ wọn wọlé àánú ẹ̀ gbogbo ìta ti ṣe sẹ́yìn al-Islam yajubu ma qabla Ọlọ́run ti parẹ́ láti sí lọ tọba ti ṣe tọ́pẹ́ láti sí lọ ò ní ṣe kán bẹ̀ mọ́ èyí tó ti ṣe Ọlọ́run ti parẹ́ fún ọ at-taibu mina dhanbi kama la dhanba lahu ẹni bá tún bá bí ẹsẹ̀ kan nígbà tí ò ṣe rí náà àdáhùn tí wọ́n bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa tàà fi tún ṣe kan náà ìtìmọ̀ kàkà lẹ́yìn bí i ṣe ń ka ní máa yàwó bí i ṣe ń ka ní má di ìṣèwà o nígbà tí wọ́n ṣe lọ àlẹ́wò ìfikọ́ náà ṣe orílẹ̀ fún wa kí ni àlẹ́bí filẹ̀ fún wa kitaballah wa sunnati al-Qur'an àtàdísì ibẹ̀ ní kẹ́tí mú ẹ̀sìn yín mo ti wá kalẹ̀ Kùránì fún ọ mo ti kàdísì fún ọ o ti kú ọlọ́run tèmi o ti bọ́ sọ́wọ́ tiẹ̀ o ti wà lọ́rùn ti tiẹ̀ ilé ayé tá ń lọ yẹ agbada kú bàbá ti jáde láyé àdípadà wà mọ́ bàbá ti wá di pé àwọn ọdún sàárè lẹ́lẹ́bọ wàhálà lèyàn máa rán bẹ̀ táyé parẹ́ gbọ́dọ̀ bá wá gbé àdìdé èyàn sì wá wọná kò ní wà ní jẹ́nà kò sì ní jáde nínú náà torí pé ẹlẹ́bọ ńlá ni ẹlẹ́bọ ńlá kò ní jáde nínú náà o ẹlẹ́bọ ńlá ò ní wà ní jẹ́nà o kò sì ní jáde nínú kíni
nínú iná ọlọ́run. Abẹ́rẹ́ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa, gbogbo àwọn àbẹ́ ẹlẹ́bọ tọ́rọ̀ òjì yìí ọlọ́mọ́sàjọ́rò òye wọn, gbogbo àwọn alájì ẹlẹ́bọ, àwọn bàbá àdínì ìyá súnà ẹlẹ́bọ ọlọ́mọ́sàjọ́rò òye wọn, gbogbo àwọn ọ̀dọ́ tán sí OPC, gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣe ẹgbẹ́ ẹyẹ kọ́lọ́mọ́sàbà fi mọ́lẹ̀ rẹ̀ kọ́lọ́mọ́sàbà sọ́kàn wọn, gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣe jálàbí kọ́lọ́mọ́sàbà fi mọ́lẹ̀ sọ́kàn wọn, kọ́lọ́ ni wọ́n fi iṣẹ́ bòrè sálẹ̀, kọ́lọ́ ni wọ́n gbájúmọ́ iṣẹ́ tọ́lọ́run, kọ́lọ́ wọn aláàkọ́wá sí gbogbo alọ́mọ àdìjẹ́nà kọ́mọ́ sí wa lọ́mọ àná. Subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. وَلَقَدْ أَضَلَّ مِنكُمْ جِبِلًّا كَثِيرًا أَفَلَمْ تَكُونُوا تَعْقِلُونَ هَٰذِهِ جَهَنَّمُ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ اصْلَوْهَا الْيَوْمَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون